ẹ̀gbọ́n kankan kí ló ń dòwó pásítọ̀ Kasala ó ṣàti dòwó ó ń ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ Kasala rẹ́kẹ̀rẹ́kẹ́ ló ń ṣẹlẹ̀ o Kasala o Kasala wàhálà Kasala kí ló ń dòwó. kílẹ̀ ló ṣe yín brọ́dà. ẹ ṣe rí bí n ṣe mí wò mí ẹ̀ ogun ayé mi èyí mi mọ́ o ẹ ṣe rí bí n ṣe ń wò mí o dáhùn pé ayé ti lọ́wọ́ sọ̀rọ̀ mi o ogun ti ń jà mí gidi o mẹ́rọ̀wọ́ mú lọ sẹ́nu bíi ti tẹ́lẹ̀ mọ́ bísínẹ́sì mi kó lọ sókè ó kàn wá sísàlẹ̀ ní pass níwèé wá yé mi mo ṣe wá kí n tàn yín wá láì ṣe bitcoin kí ló dé kó fọ́ọ̀lù. ok business yín kò lọ sókè báyìí pátá ṣẹ́gun ó kàn ṣe gbẹ́ẹ̀. bí a fẹ́ tọ́ ó kàn déédé wálẹ̀ wì ó bó ṣe ń lọ sókè bẹ́ẹ̀ fẹ́ẹ́rẹ́ ó kàn déédé wálẹ̀ wì. ọ̀run fẹ́ jẹ Ọlọ́run. sẹ́mo tó ṣẹlẹ̀ ogun yẹn jà yín gidi gan. gidi. fada náà la rogun má ti di. bẹ́ẹ̀ ni ṣá. orogun mọ jẹ̀bi ti ayé àti. bẹ́ẹ̀ ni ṣá ló tó fara gbọ́ táṣà. Ọlọ́run mi ò mọ̀ ṣe tó káyàn àjẹkẹyẹ kan. láì gba ṣíṣì lọ́wọ́ rẹ̀ fà in fact ṣá kò gba tọrọ kọ́bẹ̀ ṣá. aṣọ ṣẹ́gun ṣe é wà ń bẹ̀ ni. aṣọ làwọn àgbà kan ti lọ́wọ́ àjẹ́ ni. rídìí máa kó la yọ. ẹ gbọ́ mi ogun tó ń jà yẹn àti mú mi rí. ayé ni a da ojú ní tìrì náà mo ṣe wá bẹ́ẹ̀. ogun tó ń jà yẹn gba létí yẹn ni 2 bedroom flat ló gbà tí. bẹ́ẹ̀ ni ṣá o tún kọ́ bọ́ngálò sẹ́yìn rẹ̀ ṣá. ogun tó ń jà yẹn nìbọn yẹn ni ó tún wọ singlet sẹ́yìn yẹn lọ́rùn. bẹ́ẹ̀ ni ṣá. ogun tó ń jà yẹn lágbára tó bẹ́ẹ̀ gẹ́. mo ti ṣe. mi wọ singlet ṣùgbọ́n ó dàbí pé ń rí nǹkan kí mo mi rí o àní sọ̀sọ̀ fi ń kọ̀ mi rè ọrọ̀ ajé mi rè òun gangan ni nǹkan ṣe é ṣe mí gangan ẹnìkan tájẹ́ẹ̀tì rè ṣe rí ẹni kí mi wò bí ó ṣe rí àǹtí mi ní bó ṣe wà ṣùgbọ́n olóṣó mo máa ń fi hàn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ̀ kan bá ṣe lọ lálẹ́ bẹ̀ ń bá fẹ́ adé láàárọ̀ ọjọ́ kejì bẹ́ẹ̀ sìkìsìkì máa mi owó dé ni ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta bó ṣe ń lọ ló ń bọ̀ ìgbà míì gan ó máa ń yáwó ọ̀kadà ká fi padà wálé ni. àǹtí tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ilẹ̀ sọ. àwọn ní source of income mú yín. ọrọ̀ ajé mi rè nìkan kan gbọ́dọ̀ ṣe. nǹkan ti wá ṣe wọ́n báyìí. nǹkan ti ṣe. ṣé mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé source of income yẹn náà ní gbogbo àwọn ogun wọn yẹn ó clear. mo sọ fún yín pé nìbọn logun tó ń jà yẹn. bẹ́ẹ̀ ni ṣá. bọ́tì ẹ jọ iṣẹ́ wo ni ẹni wọ́n ṣe. iṣẹ́ olóṣó ni lè béèrè lọ́wọ́ yẹn mẹ́pàárọ̀ mọ́. àǹtí kí lorúkọ wọn. àǹtí Ramota ni. àǹtí Ramota ẹ jọ àǹtí Ramọ́ kí lorúkọ iṣẹ́ wo lẹ ń ṣe. olóṣó. olóṣó lẹ ń ṣe. bẹ́ẹ̀. pé a kì í kọ́kọ́ jókòó náà wò ká. ẹ dẹ̀ fi àǹtí yìí ṣé ẹ̀yin ni ẹ̀ ń gbé èèyàn ni àbí èèyàn ló ń gbé yín. àwọn ló máa ń gbé mi. wọ́n máa ń gbé yín gan. wá ṣẹ́gun ara mi ò rí rí mo rórí ológbò lájẹ́. pásítọ̀ yín mọ̀ kankan ní fojú kékeré wo kíní ẹni bá fojú àná wo kíní ẹ̀bùrà bọ́ láṣọ. ẹni kí mi wo small body big engine náà máa ń pè. àti pé ìjẹ́ kí n fún yín láṣìírí kan ṣé mọ̀ pé kíyan ọkùnrin bá ti lọ klọ́ọ̀bù bẹ́ẹ̀ kan bá ti mu sáyó kan ti mu wèrè èsẹ̀ ni wọ́n lè gbé lọlé. ǹgbọ́n bá dára ọjọ́ kejì lójú yẹn á ti clear ṣùgbọ́n àti lá gbogbo olíbòbò àti mú gbogbo oríbo 6 round á ti lọ. so àbọ̀ gbogbo nǹkan wá yàtọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ni mo ṣe mú wá ìjọ torí Ọlọ́run. so ẹ̀mí pé nǹkan tẹ̀sán báyìí pé àǹtí dùn gan. kí bá ṣe pé deliverance ká wá sí àti pé èèyàn Ọlọ́run kì í jẹ ìbáyé kí n mú wọlé kí n test rẹ̀ o àwọn kéré lolúwa. ẹ bá sáré panẹ bíìtì wọn níbí ṣá. èmi dẹ̀ náà pè ní làlá. bẹ́ẹ̀ ni ṣá. ọ̀bá lánẹ kẹrù bẹ́ẹ̀ ló. kẹsáré panẹ bíìtì wọn níbí. ló ní pápá ẹ jẹ́ kẹsáré panẹ bíìtì. bẹ́ẹ̀ ni ṣá. ìmọ̀ kan pásítọ̀ ṣe ni mo ṣe wà Ijesa ni mèrè mẹ́fọwọ́ mi báyẹn ṣeré kí n bá test anything bẹ́ẹ̀ máa gbowó mi so ìjẹ́ gbogbo ṣe deliverance ká wá ṣe ni kẹjẹ́ ká fèsì. òkè ẹ̀yin náà láìkí owó gan. business kí ni mi rè ọrọ̀ ajé tèmi rè ni mẹ́fọwọ́ báyẹn ṣeré kí n bá fẹ́ test anything máa gbowó so ìjà ṣe deliverance fún wọn. Ọlọ́run orí mi tán. bẹ́ẹ̀ ni ṣá. olùgbèjà ni ọ́. ẹkúnlẹ̀ ẹ wólẹ̀ ẹ fẹ́ rọ́lọ́run fẹ́ mò ń gbàdúrà ẹ jòkó ìpè fẹ́ mọ́ ọyán nìyẹn. ẹ pàṣẹ Ṣẹ́gun ẹ wá ka ẹsẹ̀ olóṣó fún mi ẹ ka ẹsẹ̀ pẹ́tìrìn ẹ lọ sórí ẹsẹ̀ keje ẹ fún ẹsẹ̀ kẹfà ṣẹṣẹ̀ keje ẹ má ka ẹsẹ̀ kẹfà ẹ ka ẹsẹ̀ keje fún mi. a sì mú mi rí pé. bẹ́ẹ̀ ni ṣá. olóṣó ni wọ́n ṣá. olóṣó ni wọ́n. bẹ́ẹ̀ ni ṣá. ìyẹn àti yóò. bẹ́ẹ̀ ni ṣá. ẹsẹ̀ kẹsẹ̀ tó lè dá ẹsẹ̀ wọ bí iṣẹ́ bírèkì. ẹ gbọ́ mi wọ́n ní ẹsẹ̀ kẹsẹ̀ tí wọ́n dá ẹsẹ̀ wọ bí. wọ́n sì gbàtúrà ṣá. ìtura dé nìyẹn. bẹ́ẹ̀ ni ṣá. ogun tó ń jà yín bó ṣe wọ singlet yẹn mo ti fà á ya. bẹ́ẹ̀ ni ṣá. spiritually ni mò ń jagun mi èmi náà pè ní òbólógun ṣẹ́gun kẹ́rù òbólógun. bẹ́ẹ̀ ni ṣá. mo ṣe ṣẹ́gun fún yín ogun yẹn ò lè gbérí mọ́. káàrí bàbá mi. kí mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn náà pé ogun tó ń jà yín ni ìbọn ni.
ogun yẹn gba létí yẹn. bẹ́ẹ̀ ni sà. 3 bedroom flat gan lógun yẹn gbà mo ti wó yàrá méjì òkú pálọ̀ kan. ṣé ẹ ti wo bọ́ngálò tó wà lẹ́yìn ibẹ̀ sà. òkè pọ́n ogun yẹn tó kọ́ bọ́ngálò. bẹ́ẹ̀ ni ogun yẹn tó kọ́ bọ́ngálò tì yẹn kí n tó lè wọ bọ́ngálò yẹn báyìí màmá máa gbowó. èmi sì pé màá fún yín lówó nǹkan bá mi ṣé kí n kàn rí séńjì sínú ayé àǹtí mi. bẹ́ẹ̀ rí séńjì sí. àbò mi ẹgbọ́n mi sà brọ́dà Ijesa àbọ̀ kú Ijesa dẹni. bẹ́ẹ̀ ni sà. kú Ijesa mọ́dù wo mi wo ogun yẹn tẹ̀sẹ̀ àti mi ẹgbọ́n mi sà mo fẹ́ gbàdúrà fún yín gbogbo agbára tí ò jẹ́ ká rí kan sánmà ọ̀run lè jáde. àmín sà. àmín. 1977 ni mo ti ṣẹ́gun bọ̀. bẹ́ẹ̀ ni sà. mo ṣẹ́gun lọ Jerusalem ni o mo ṣẹ́gun bọ̀. gbogbo agbára àní gbogbo agbára ọlọ́run ọmọ rí mi tán ọlọ́run rẹ. mo dẹ̀ ṣẹ́gun ní Ghana lọ́jọ́ kìíní àná wọ́n gbà wọ́ọ̀dù fún mi. bẹ́ẹ̀ ni sà. mo fẹ́ ṣẹ́gun kékeré brọ́dà mi àǹtí mi wọ́n máa láàyè. àmín. mo ní kó bẹ̀sẹ̀ ní láàyè. àmín. kó bẹ̀sẹ̀ ní láàyè. àmín. Ijesa wọ́n á láàtì ẹ̀yìn pa. nǹkan mo fẹ́ rí ni. oge wọ́n máa láàtì ẹ̀yìn pa. mo fẹ́. jẹ́ lówó kóṣí. àìrọ̀ òwe yìí ti pé kan wá làkè kú kan bá kú. brọ́dà mi wọ́n á láwọn ẹ̀mí wọn á pẹ́. bẹ́ẹ̀ ni sà. ọ̀run láàyè. àmín. ọ̀run láàyè. àmín. ọ̀run láàyè. àmín. gbogbo agbára tó ní kọ́ máa láàyè. àti mo fẹ́ wọnú yín. ẹ gbádùn. ṣe torí wọn ẹ̀mí yẹn ń bẹnu ẹ̀mí yẹn wọnú wọn ni ẹ̀mí yẹn wọnú wọn ni wọ́n tún fún mi lẹ́sì ọ̀rọ̀ wọ́n máa láàyè pa wọ́n bẹ̀rẹ̀ sí ní láàyè ọ̀run láàyè ayé láàyè gbogbo agbára tó ń láni nínú ayé yín tí ò jẹ́ kọ́ rí yín látẹ́lẹ̀ ọ̀run lébòde lébòde rèdè màkúlà yọ ọ̀run lébòde. tinú tẹ̀dọ̀ wọn lọ́ máa ń láṣà. tìfún tẹ̀dọ̀ yín wọ́n bẹ̀rẹ̀ sí ní la agbára tó sọ yín di bítà tó jọ rí yín la ọ̀run sọ yín di lọ́lípọ̀pù ayé bẹ̀rẹ̀ sí ní kó yín jẹ bí ṣingọ́ọ̀mù wọ́n máa láyé bí ń dómi ẹ̀dùn látinú ẹ̀dùn látinú agbára tó sọ ìkorò sójú ibẹ̀ tí òjò ṣeé ṣe fún wọn mọ́ ojú ibẹ̀ dẹ̀ máa fún irú wọn láyé máa ń wá wọn ti ṣàbíamọ rí ọ̀run da sùtì sáyé yẹn ọlọ́run ọba ti rí mi táwọn gbàdúrà fún ọmọ orí mi wo omi rè é dẹ́mọ̀ṣẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. fáṣọ Kasala ẹkún fara ilé ṣá kí ló ṣẹlẹ̀ ṣá. ó fẹ́ dàbẹ́ ṣá. Kwáyékẹ́gun ṣé orí mi ni. ó wà ń bẹ̀ ṣá. kò sí ẹni tó gbé. mo ti di láàyè ẹ mọ bínú. ẹ jò kó jáde. aládùúgbò ńlá. géèmù yìí ti bàjẹ́. Pásọ Ṣẹ́gun. géèmù yìí ti bàjẹ́ sẹ́ àbìmíyàgì ti bàjẹ́. mo sọ wípé kẹ má gbé àbìmíyàgì ẹni yẹn gangan ló wù yín kẹ gbé. àbíyèmáyàgì ti bàjẹ́. ó ti bàjẹ́. àbíyèmáyàgì ti bàjẹ́. ẹ̀yin lẹ́dẹ̀ tá tẹ́tẹ́. yìbẹ́yìn lẹ́ni kí fàbìmíyàgì sí. ẹ̀ tí bá ní kẹ́ fàbíyèmáyàgì sí ṣó yẹ kẹ́ wá fi sí. fẹ́ẹ́ dàn pé ìmọ̀ṣẹ́ tẹ̀ ń kọ́ sà. ẹ̀ tí mo fẹ́ sọ fún yín ní ìpé báyìí ẹ bá mú owó mi níbi tẹ́ ẹ ti mú. ẹ lọ bá wọn bẹ́ẹ̀ nìjà wọ́n fún yín lówó ń bẹ̀. mo ti mọ̀ pé àlá tí mo láyè ó máa bà nǹkan jẹ́ o ṣé rí ogun sódòmù gidi àlá tí mo láyè o mo ti mọ̀ pé géèmù yìí máa bàjẹ́ so ẹjọ́ ẹ bá mi dáwọ́ yẹn padà kíákíá ẹjọ́ kíákíá. mo ní kẹ́ lọ bá wọn bẹ́ẹ̀ nìjà kó tó di pé wọ́n á close. mi ò láìkẹ́ ọ̀ Pásọ Ṣẹ́gun màá bá yín jagun o ṣẹ́yìn kí mo ti ń sọ fún yín màá bá yín jagun o. ẹ bá mi dáwọ́ yẹn padà sàkántì mi ṣẹ́yìn kí mo sọ fún yín pé mi ò fẹ́ wàhálà mi ò fẹ́ wàhálà. pásítọ̀ Kasala la fẹ́ wá rí. ẹ àtẹ́ǹdì sí wọn ṣá. mo ń gbọ́ èmi ẹ àtẹ́ǹdì sí wọn. pásítọ̀ Kasala. èmi jẹ́ gẹ́gẹ́ bí pásítọ̀ Kasala ni. ìjókòó yín la fẹ́ wá rí. ìjókòó padà. ṣe rí àǹtí mi ni mo mú wá mo fẹ́ kí bá mi gbàdúrà fún kó gun ayé yẹn sẹ́yìn yẹn náà ròyìn rí fún mi. bẹ́ẹ̀ ni ṣá. so wọ́n mọ Ṣẹ́gun. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ti rí yín tẹ́lẹ̀. mi méjì lọ́lọ́run dáyàn o mẹ́rin ń rí o torí ọjúwe bẹ́ẹ̀ gan fún mi kí n tó mọ bẹ́ẹ̀ mo sì nà gan kí n tó gẹ̀ẹ́tì rí so mẹ́rin ń rí. ẹ má wọrí ẹ ṣẹ́gbọ́ ẹ má wọrí ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí mi kì í gbàdúrà pẹ̀lú aṣọ yìí ẹ jẹ́ ń lọ ṣéǹjì. ẹ jókòó kí n lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àti mi ìwé ìkúnlẹ̀ jẹ́ sá aládùúrà ìkúnlẹ̀. ẹkúnlẹ̀. ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́. bàbá. rédè máa kú láyọ̀. bẹ́ẹ̀ ni ṣá ẹ ṣe é tì ṣá. Father Lord arodu ma àdúrà yẹn ò lè kò fẹ́ wá ni. Father Lord arodu ma kìtìdí ẹ̀díjú yín ẹ̀dí o ọ̀run ṣe àmín ọ̀run ṣe o àmín ọlọ́run ṣe kò lè ṣe tì àmín sẹ́ ó ṣe kò ṣe tì ò ṣe ọlọ́run. àmín o Jésù. àǹtí mi pásítọ̀ ìjọ ṣe fíìmù ṣe kìíní ṣé gbọ́mọgbọ́mọ àbí gbàgbàgbàgbà ló kó yànyàn lọ́nbẹ̀ pásítọ̀ àti Ramota èyí kúkú lè gbanú obì mélòó lára rí àti Ramota
Pastor Kasala kó ṣá ti dówó. Ike bá ṣe ń sọ̀rọ̀ lórí fóònù. Mo sọ fún yín pé ọkọ mi ò ṣe dáadáa mọ́ sí mi. Ṣé mo ṣe wá sí bí wá? Pastor Kasala. Alàgbà Ṣẹ́gun tó dẹ́nu mi pé iṣẹ́ àṣìbáyé condom. Ẹ sọ̀rọ̀ ẹ wá lójú tẹ wá ń wò. Ṣé tó máa fẹ́ bá mi ra condom ṣé mi tú àti máa sọ fún mi nìyí? Iṣẹ́ ìdàgbọ́ dẹ́nu mi pé àṣìbáyé condom for you náà ṣe bẹ́ẹ̀ lẹ́ni rà. Ṣé ti bá ní pé kó ra condom ṣé o lójú orí náà ṣé mi tú àti máa sọ fún mi nìyí? No vex. I didn't know pé I shouldn't talk it. Ṣé ń lọ rà àbí kí n má rà? Ẹ dáhùn ṣé kí n padà ní? Mélòó? Mélòó? Ṣé máa lọ? Dúró jàre kó bá balẹ̀ jàre. Páàkì mẹ́ta. Pastor Kasala. Kasala wàhálà. Kasala. Pẹ̀lẹ́ jàre ẹ má bínú. Ẹ pẹ̀lẹ́. Ẹ kì í ṣe ó ní nǹkan tá fẹ́ fi kọ́ndọ̀mù yẹn ṣe nínú ilé kì í ṣe yín o. Kẹ́ fọkàn yín balẹ̀. Mo gbọ́ yín. Pastor Kasala. Mo gbọ́ yín. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín lórí fóònù, máa ń tẹ̀jú mi, òṣì bó ṣe máa ń ṣe sí mi tẹ́lẹ̀ mọ́. Tẹ́lẹ̀ ó máa ń tọ́jú mi, ó máa ń gbé mi lóríṣiríṣi. Èmi náà fẹ́ lọ kàtà náà. Mo fẹ́ lọ kàtà, mo fẹ́ lọ jayé. Ṣé ẹ̀rí àárín omi méjì táwọn òyìnbó máa tó máa ń wọkọ̀ lẹ́yìn yẹn. Òkè tí wọ́n máa jókòó síwájú ọkọ̀ ojú omi tí wọ́n máa wà wọ́n lẹ́yìn. Wàhálà tàlà Pastor Kasala ẹ ti já sí jù. Èmi náà fẹ́ lọ síbẹ̀. Mo fẹ́ lọ jayé ń bẹ̀. Ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yìí. Ẹni man friend yín. Ẹnà my friend mi ni. Sọ́kọ̀lọ́kọ̀ lẹ̀ ń fẹ́ ni. Ẹ wo kò sí ohun tó jò yìí. Àwọn tó mi gan tó jù mí gan náà ṣe, àwọn tó jẹ tó mi náà ṣe. Lẹ ṣe ń fẹ́ kọ̀ lọ́kọ̀. Bẹ́ẹ̀ni. Kó wá máa kówó fún ìtẹ́ fi lọ kàtà. Bẹ́ẹ̀ni. Kẹ́ lọ gbádùn. Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ kówó olówó lọ kàtà lọ gbádùn. Bẹ́ẹ̀ni, torí mo ṣe wá sọ́dọ̀ yín kẹ́ gbàdúrà fún, torí mo mọ̀ pé ó tún náwó ayé inú. Ó náwó ayé inú, tó bá náwó ayé inú ni kò ní máa ṣe bó ṣe ń ṣe sí mi tẹ́lẹ̀ mọ́. Ẹ máa ń gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀. Pastor Kasala ẹ bá rí every Friday báyìí a máa ń lọ sí a máa lọ jayé ní club ni. Lè ká dáyà bá. Èdè máa kó láyọ̀. Ṣé ọmọ oble? Oble mo mọ̀. Bẹ̀rẹ̀ ọmọ àtọ́nà sínú kìíní fún wa ni a máa jó oble. Ẹ ti já sí. Ẹ máa ń gbádùn kiri ni. Ajé. Èdè máa kó láyọ̀. Ẹ̀dí sẹ́ mọ̀ kí gbogbo ogun kọ́ ló ní ìjàgbá. Ṣé ẹ ṣe tán? Mo ṣe tán. Ṣé ẹ ṣe tán? Tí màá ṣe tán ni mi ò ní wá sọ́dọ̀ yín, mo ṣe tán. Ṣé rí kọ́ńdọ̀mù tí mo ní wọ́n lọ ra wà lẹ́ẹ̀kan yẹn? Páálí ẹ̀ la fẹ́ lù tá a fẹ́ fi ṣiṣẹ́ ìṣẹ́gun. Kò sí wàhálà tí ọkọ bá ṣe tilẹ̀ máa ṣe bó ṣe ń ṣe sí mi tẹ́lẹ̀ kó dẹ̀ mú mi lọ sí kàtà yẹn. Ẹ wò kò sí lọ bẹ́ẹ̀. Ẹ dẹ̀ fẹ́ lọ gbádùn ní kàtà yẹn. Bẹ́ẹ̀ni. Ṣé máa mú mi dání? Gbogbo sí ẹni dùnà kò ní dùnà. Kò ní ìṣẹ́ wá wọlé. A máa inú ilé láti máa ṣiṣẹ́ ìyá mi. Ṣé kí gbogbo deliverance kan náà lèèyàn máa ń ṣe nínú ìjọ. But deliverance eléyìí mo fẹ́ kí orí yín wú kínú yín dùn sí. Ṣé ó ti yé yín? Ẹ wo ẹsẹ̀ máa wulẹ̀ ṣe pé kíní jù. Ó ti yá pé tiẹ̀ náà ó ti yá. Ti ṣe tán? Ṣe tó kó síkọ́ tí mo lè ṣe. Ẹnì ìṣó ẹ máa lọ. Oríṣiríṣi làǹbà ló ń bẹ. Báwo ló ṣe fẹ́ sí? Lóní dídín, lóní bíbọ̀ ní, lóní mọ́yò ní, wọ́pọ̀ nílẹ̀ bí yẹ̀pẹ̀ o. Pastor Kasala o. Ọmọ ọjọ́ ń bẹ. Àwọn dáńgbáná. Sẹ́tì àwọn ọgbà fámìlì. Wọ́n yapa síbẹ̀ gọ́bọ́í. Ògbó yáwó. Pásítọ̀ yẹn ti bàjẹ́, òun ní taste. Bàbá bẹ lọ sí Pastor Kasala ó máa fa wàhálà fún wọn, ó máa bá wa jà o. Tí ká lọ. Má lọ. Ara wọ́n ti gé tí wọ́n lọ kí tán ní àlàra láìláì. Wọ́n ti ẹ̀gbọ́n kan. Ó dé mi ló ń jàre à. Ẹ gbà ṣé Deliverance náà ló lo tape. Àṣìmọ̀ gbogbo ogun kan ló ní ìdí àdúrà. Ẹ gbọ́ mi dáadáa. Deliverance tí mo fẹ́ ṣe fún yín ní tó lágbára ni àwọn àjẹ́gbẹ̀ òde rí mi. Tẹ́ni tẹ́ bá ti fẹ́ ṣe tẹ́ bá ti wọ aṣọ ṣe wàhálà ni. N tẹ́ ṣe máa ẹ̀ nà fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ̀ mú aṣọ ẹ̀ gbà. Àjọ máa jagun yẹn.
Ajagunjagun lolúwa, ajagunjagun lolúwa, ológun lolúwa. Rédè máa kú láyọ̀. Ẹ máa tẹ̀lé fún báyìí. Ẹ bọ́ ṣọ́ọ́lù. Ẹ wàá mú tó wẹ̀lú. Ẹ rò. Wà fàyè rẹ̀. Ajagunjagun lolúwa, ológun lolúwa. Ẹ máa gbọ́, ológun lolúwa, ara kò lè ṣiṣẹ́ rẹ̀ o, ológun lolúwa. Ológun lolúwa, ológun lolúwa, ara kò má lè ṣiṣẹ́ rẹ̀ o, ológun lolúwa. Bẹ́ẹ̀ ṣe lọ wọṣọ yẹn bẹ́ẹ̀ ṣe lọ wọṣọ yẹn ẹ mọ̀ pé àwọn ẹ̀mí mímọ́ ti ń dúró dè yé ńlẹ̀kadàyàbá ńlẹ̀kadàyàbá èdè màkúláyà níbi máa bọ̀ ní kí n ti bẹ̀rẹ̀. Ẹ̀mí mímọ́ níbo ni kí n ti bẹ̀rẹ̀ o. Níbo ni kí n ti bẹ̀rẹ̀ bàbá? Èdè màkúláyà níbo ni kí n ti bẹ̀rẹ̀? Iṣẹ́ agbára rẹ̀, iṣẹ́ ìyanu rẹ̀, níbo bàbá? Níbo ni kí n ti bẹ̀rẹ̀? Bísí gbẹ̀yìn ọ̀rọ̀ yìí já sí ó le gangan ó le gidi gan ni o. Àlọ́ ń pa gígùn ni. Ó kúkú ni bọ̀dá yẹn. Oye tí àwọn ọmọ bá tẹ̀lé ní ọ̀pá ọmọ pẹ́pà tó ń bá ọ wá ṣe deliverance, ọ wá ṣe deliverance ìwé ìbátọ̀ kàtàlá yìí. Ìbàdàn tó bá ń gbọ́. Ìgbẹ̀yìn gangan ló le jù. Tani máa pẹ́ Deliverance ìdá wá ṣe ìdílé. Àdìdé! Bàbá ní orúkọ Jésù! Ní orúkọ Jésù! Ní orúkọ Jésù! Bàbá! Okùn sábà rọrùn bàbá mi wò mí fèé ṣàṣẹmọ fún mi sà. Mi ò ní ṣe irú ẹ̀ mọ́. Bá mi jí wọn Jésù! Ọlọ́run jí wọn fún mi! Bàbá jí wọn fún mi! Bàbá bá mi jí wọn! Likadayaba! Jí wọn fún mi bàbá! Likada àbí ẹ̀tàn mi ni bàbá! Bàbá jí wọn fún mi! Ọ̀run jí wọn fún mi! Ọ̀run bá mi jí wọn! Bàbá mi jí wọn fún mi! Likadayaba! Bàbá mi bàbá pè! Bàjọ́ jẹ́ kò sí ilé wọn tí wọ́n fi spáì lọ! Àjọkẹ́ ò sí lọ́lọ́ akọ́ńtẹ̀mù! Bàbá jí wọn fún mi! Tàbí mo bá pè ìbọ̀ṣẹ́ ìgbọ́n mi. Àgbàdúrà ni o, ṣe bá wọn lóye. Àgbàdúrà ni bàbá. Ó ń ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ Kasala. Rẹ́kẹ̀rẹ́kẹ́ ló ń ṣẹlẹ̀ o. Kasala. Kasala wàhálà. Kasala. Bálabàlà ló ń ṣe. Kasala. Wọ́n jọlẹ̀ pọ̀ bí búrẹ́dì àtẹ̀wà. Kasala. Ọ̀rọ̀ ara wọn yé ra wọn. Sọ Kasala ṣá. Pípa aṣọ ṣẹ́gun. Gbogbo Deliverance tẹ́ ẹ ti ń ṣe látijọ́ ìṣà. Ó yẹ kẹ́ ti ra bẹ́ǹṣì ṣá. Àjọjẹ́gun tó lọ́lọ́run mi létí. Bá mi gbé. Bá mi gbé bùkátà mi ò ẹnu mi ti fẹ́ o. Bá mi gbé bùkátà mi ò ẹnu mi ti fẹ́. 3 million máa tó mi mọ́ o. Bá mi gbé bùkátà mi ò ẹnu mi ti fẹ́. Ọlọ́run mi dá mi lóhùn 5 million tó mi o. Ẹnu mi ti fẹ́. Bá mi gbé bùkátà mi ò ẹnu mi ti fẹ́ o. Ọlọ́run mi mọ̀ tètè kó dá mi lóhùn. Pásọ Ṣẹ́gun ti fi bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́yẹ bú mi. Bá mi gbé
bá mi gbé bùkátà mi o ẹnu mẹ́tẹ̀ fẹ́. ó ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ Kasala rẹ́kẹ̀rẹ́kẹ́ ló ń ṣẹlẹ̀ o Kasala Kasala o Kasala wàhálà Kasala bálabàlà ló ń ṣe Kasala wọ́n jọlẹ̀ pọ̀ bí búrẹ́dì àtẹwà Kasala. ní ṣeun Ọlọ́run mi ṣeun abẹ́rẹ́ mọ́láhùn gbẹ̀ngàn gbẹ́gẹ́ fún mi gángan gbọ́ngàn yáyán hallelujah rẹpẹtẹ. Ìsún mi ṣeun Ọlọ́run mi ṣeun. Jésù mi ṣeun Ọlọ́run mi ṣeun abẹ́rẹ́ wọlé wà gbé káwá tó Jésù mi ga. Àwọn mi lókè àyẹ̀wò hallelujah rẹpẹtẹ. Ìsún mi ṣeun Ọlọ́run mi ṣeun ṣe yá. Kábíyèsí o. Lórí ayé wa dúpẹ́ o. Ẹ ṣé o. Hallelujah. Iye. La. Ijó Kasala. Ọwọ́ ni kẹ̀kẹ́ ìrere. Ijó Kasala. Ọwọ́ ni kẹ̀kẹ́ ìrere. Ẹ jùdí báyìí. Ẹ ṣe rí ọ̀pọ̀ ló kú o tí wọ́n rí di yẹn ju o. Bẹ́ẹ̀ ni sà. Ìwọ tó wà láyé tó lè la ojú ẹ ó yẹ kó ṣíjú sókè ọ̀nà kò ní Jésù sí. Jésù ṣe. Ẹ rí mi ẹ sọ pé Jésù sí o. Jésù ṣe. Ẹ jọ ǹjẹ́ a rí ẹni tó ru ogun débi. Bẹ́ẹ̀ ni sà. Dádì ìní fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wo ẹ̀yìn lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ mọ̀lẹ́bí ni àmọ́ mo fẹ́ sọ ọ́ di orin láàrin wa ń bínà bẹ́ẹ̀ ni sà ẹ bá mi sọ pé mi mọ̀ bẹ́yẹ̀ lè gbé ẹ gbé o máa fún yín kọ́rọ̀sì fúnra mi. Tọ́lọ́run bá lè fi dádì mi jọba mo láwọn ilẹ̀ kan tí mo fẹ́ jí mo láwọn ilẹ̀ kan tí mo fẹ́ jí mo láwọn ilẹ̀ kan tí mo fẹ́ jí. ṣé ń gbọ́ pé Tọ́lọ́run bá lè fi dádì mi jọba ẹgbẹ̀rin mo láwọn ilẹ̀ kan tí mo fẹ́ jí mo láwọn ilẹ̀ kan tí mo fẹ́ jí wá sílá. Ẹjọ ẹ ti bẹ́ bí o lè tán rí nìyẹn o. Olè ni wọ́n ṣà. Ẹ fẹ́ jílẹ̀. Mo fẹ́ lọ ilẹ̀ jẹ ni sà. Ẹ fẹ́ lọ́lẹ̀ jẹ. Mo fẹ́ lọ ilẹ̀ jẹ sà. Ẹ fẹ́ fi agbára bàbá yín gba ilẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ẹ jẹ́ má gbàgbé tẹ bá jí tó ẹjọ́ 3 plot o. Ẹ sà ilẹ̀ tí mò ń dá gangan 2 plot ni sà. Ok 2 plot ni ẹ fún wa ní àfúngbà yẹn. Ẹ lè rí àfo màá bá yín wá tán sọ́sá. Bóyá kẹ́ kú má rí ilẹ̀ yẹn gbangba yẹn ká fi ogun ọ̀hún dá ogun ẹ̀. Kó pa iṣu bẹ̀. Ẹ bá a ṣàdúrà sí i àmọ́ bá ṣe yanjú rẹ̀ corner piece. Àmín. Agbára tá a mú yín rílẹ̀ yẹn jí ọ̀run darí ẹ̀ ṣe. Bẹ́ẹ̀ ni sà. Ẹ gbá mi ẹ wojú mi kòrókòrò agbára tó máa mú kí bàbá yín rí ọba yẹn jẹ tẹ́ fi rílẹ̀ yẹn jí ọ̀run dàlú. Àmín Jésù. Orí bẹ́ẹ̀ àmín. Alóru ogun débi. Dádì ẹ ò mú gbógun wá bíbá yìí gan ní sa ọ bẹ́ẹ̀ ṣé omi mo máa ń fagbó gan mo máa ń mugbó láàárọ̀ mo máa ń mugbó lọ́sàn-án mo máa ń mugbó lálẹ́ kódà táyé bá gbà mí mo máa ń mugbó lóru. Bùrọ́dà mi ogun yín kò ní ìdí ọ̀rọ̀ tó lọ títí àdúrà lógun yín ní bẹ́ẹ̀ ni sà. prayer point kan ní ẹnu yín ti kan rí. Ó kan sa gbogbo ìgbà lẹ́nu mi máa ń kan. Ẹnu yín máa ń kan dáadáa. Ẹ wàá sọ pé Ọlọ́run gba igbó lọ́wọ́ mi. Mo ti mu igbó títí tí ẹnu mi ti kan. Mo ti mu igbó títí tí ẹnu mi ti bàjẹ́. Bí n bá ti mu igbó mi ò kì í ríran. Bí n bá ti mu igbó mi ò ti fọ́jú. Mo ti fọ́jú ni mo fọ́ tìta. Ẹ̀mí tó mu igbó nínú ayé mi bàbá bàjà. Ẹ̀mí tó mu igbó nínú ayé mi bàbá bá wí. Prayer point yìí nìyẹn tẹ́ ẹ bá ti gbà bẹ́ẹ̀ igbó ní lẹ máa mu igbó dọjọ́ alẹ́ ni. Bẹ́ẹ̀ ni sọ wá máa mú rèé. Ẹ wá máa sọ̀rọ̀ báyìí pé bàbá pa igbó yẹn. Ẹ̀mí mo gba igbó yẹn. Ọlọ́run gba igbó yẹn. Bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn pẹ̀lú abẹ́là mẹ́ta. Funfun ni kẹ́ẹ̀rà. Àbẹ́là pupa ni àbí dúdú Dádì. Orí yín yí. Mo ní funfun ni kẹ́ẹ̀rà. Bí mo ṣe pè fún yín ni kẹ́ ẹ ṣe pè o. Àwọn áńgẹ́lì tó ní kándù yẹn mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni. Ẹ má lọ mu gbódọ̀rùn. Bẹ́ẹ̀ ni. Ọ̀run dá sọ̀rọ̀ yín. Bẹ́ẹ̀ ni. Ta ló ti. Dádì mo nágún. O ṣe báyìí wọ́n ní sákúwò ní ṣòfò ládì ní pa ẹ́. Àtẹ̀gùn búkú ní fẹ́ lù ajá ní gbé lọ́mọ lọ. Mo ṣe ní sọ tẹ́ bá dé sọ. Ṣé wàá mẹ́wàá lẹ́gbẹ̀ẹ́? Dádì ẹ mọ̀ wọ̀ nǹkan kan. Ogun tó gbé wá àmọ́ àti Ìdó àti Àkúrẹ́ kẹ́ ẹ parẹ́ ẹ fẹ́ sọ ogun tẹ́ ẹ gbé wá lásán ẹ bẹ̀rẹ̀
bẹ̀rẹ̀ sí ní sọ kúlùkú lájú ẹ lọ́mọ orí yín dàrú ni ẹ̀yin yẹn sà ogun ayé wọn àyà lọ́wà tẹ́ bá wo àyà wọn dáadáa ẹ̀rí kó dàbí press button wọ́n ti tẹ̀ wọ́n ní ìgbà kan gbọ́dọ̀ ní àyà dádì ẹ gba àdúrà kí ọyàn wọn kọ́ bọ́ọ̀sà lórí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó fẹ́ pa wọ́n tó ń jọ ọ̀rọ̀ notify pé wọn. ẹ jẹ́ ká máa ní sùúrù nínú ìjọ àyín náà ní sùúrù àǹtí àbọ̀dá wàhálà wọ́n ti da gbogbo ẹ̀rú báyìí. kí yẹ ṣẹta iná kẹ́dùn ẹ̀rọ jìjà mọ́ mi máa kọ̀ wọ́n ojú ẹ̀kan ó kù sẹ́yìn. ẹjọ́ dádì ayé yín ò ní bàjẹ́ wé ní sákùsà. dádì ṣé orí wọn ṣẹlẹ̀ nínú ilé tí mò ń gbé klepto kan ṣẹ̀ṣẹ̀ kó wọbẹ̀. bẹ́ẹ̀ ni ó lè dádì. bọ́ọ̀tù ní bọ́ọ̀tù dédé bọ́ọ̀tù ọbẹ̀ jíjí kìí dé. ṣé ó dẹ̀ rẹ́ mi kẹsà ẹ̀ẹ̀kan náà sẹ̀mẹ́ sí ọbẹ̀ bá ti bọ́ ìkùlẹ̀ wa bẹ́ẹ̀ máa já gbú ẹ màmá ìròyìn ẹ̀gúsí máa ń já ojú ẹ̀. sápá ń bá yín fíra gidi yẹn rẹ fi sílẹ̀. ẹ bá mi fíra sà. bá gbàdúrà dáa sí ló máa ń pọ̀tọ̀ bẹ́ẹ̀ tèmi jí o ló bá ti jíwèé bí búkú ṣe wọ́n pa mí yọ̀mọ́dé bí pa ọmọ jọ ẹ. bá gbàdúrà sàn wọ́n gún ọ̀run ló bá mi ṣú ẹ̀tọ́ ni. ṣé ẹ̀ ń gbọ́ mi àǹtí mi gbogbo agbára tó ń jí bẹ̀ nínú ilé ọ̀run lè jáde. àmì Jésù. àǹtí Ondo àbí Èkìtì lẹ ti wá ní àbí Ìkẹ́nẹ́. wàsákò lẹ́yìn búkú wà rí ìrìn. ọ̀dà ẹ̀ sí wàhálà lẹ́yìn má kọjú sí mi. ẹ̀yà ká ní kí wọn mọ bá yí dà ní. gbọ́dọ̀ ti wá. ẹ calm down ẹ ní sùúrù sẹ́rí. àwọn ọmọ yóò bá mi wá iná ṣọ́ọ̀ṣì ó di àṣẹ́kẹ́. ó máa ṣẹ́ sẹ́rí nǹkan tó fẹ́ kí n mọ̀ kó máa ṣẹ́ ni wípé ẹ kọjú sókè ẹ wọ̀run ẹ gbójú padà wálẹ̀. sẹ́rí gbogbo agbára ẹ wọnú ojú mi. iná ni sà. ẹ rí iná bẹ́ẹ̀ wọ́n ń já sí. ẹ wo mi ẹ lọ fi wò tí ẹ bá ti rí kò jí yín mọ́ lọ́bẹ̀. ẹ di orí mi mú ẹ lọ fi dì í mú nílé tó bá tún jí ọbẹ̀ yín ẹ lọ́lọ́run ò pè mí. àǹtí mi ọ̀run lé bóde ní. ó ti rí bẹ́ẹ̀. ẹ wo tó bá ẹ lẹ̀ gbòmọ́ lórí tó bá lòun nígbà ta ló tún rugun débi. dadi mo lógun boyfriend mẹ́wàá oko ti jẹ mi má mọ̀ mo ṣe ẹ bá ti gbé mi bẹ́ẹ̀ láti gbé mi jùlẹ̀ gbé mi bẹ́ẹ̀. orí yín ti bàjẹ́ ẹ̀yin dádì wọ́n gbé yín jùlẹ̀ nígbà tẹ̀ ìsọmọwọ́ ẹgbọ́n yẹ boyfriend mẹ́wàá tán kí lọ́jọ́ orí yín éjù ọlẹ́ ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ọkùnrin káàkiri ayé yín ti yẹ. ẹgbọ́n rẹ̀ wọ́n máa tẹ ìkú ẹ̀ tí bú ọ nílò ìwọ̀ tí bú àǹtí odò tí bú gbogbo ni ọlọ́ba tí wọ́n fẹ́ bá tiẹ̀ gé ọlọ́ọ̀ fẹ́ bá tiẹ̀ gé ọlọ́ọ̀ fẹ́ mú ẹ̀rú mú wọ́n tún dáràn mi. ẹni Ọlọ́run ẹ̀ṣẹ̀ rí ẹgbẹ́ lé mi wọ́n ń gbé ẹni Ọlọ́run kan mọ́ wọn trọ́bà kí èyí ó dàbí ẹni Ọlọ́run kan mọ́ ti èyí ó dàbí trọ́bà kí wọ́n dé kó báyìí tẹ́ ẹ bá rí ikùn rẹ̀ tóbi yìí sì máa ń wọ́gùn lọ́jọ́ bẹ́ẹ̀ di àgbẹ̀ ẹni ní ká wá gbàdúrà fún pé kẹ́ni wọ́n fẹ́ lé ẹ̀yin Ifá ṣeun ẹni kí Ifá ṣeun tí Ọlọ́run ti bá yé mi jẹ́ o títí bọ̀dá ẹ̀ títí bọ̀dá ẹ̀ títí bọ̀dá ẹ̀ títí Ọlọ́run ẹ má respect ẹ̀mí mímọ́ ẹ respect ẹ̀mí mímọ́ ẹ jẹ́ ìjàmọ̀ sẹ́. o ẹ̀mí mímọ́ ti fẹ́ máa ṣá lọ báyìí. àǹtí mi ọ̀run lé ogun yẹn jáde. Ọlọ́run darí ọkọ sí yín. ẹ gbọ́ mi ẹ fẹ́ ọkọ tí yín á dẹ̀ ta. ẹ nà ṣé ẹ fẹ́ yahoo boy ṣá. tó lówó ọ̀run darí shipping command ṣe yín. àwọn olóògùn owó nìyẹn ẹ sáà máa rántí 10% o. sẹ́ẹ̀rì ọ̀rọ̀ wọn nídìí orin o. ogun kó gbé wọn dé ogun kó gbé wọn dé ogun bíi maliansi lórí ayé wa ogun kó gbé wọn dé ogun kó gbé wọn dé ogun kó gbé wọn dé ogun bíi maliansi lórí ayé wa ogun kó gbé wọn dé. ẹ sà mo gbógun wá bí ni o mo fi tipa rogun wá ẹ wò mo ń play bet sporty bet ti bá ibi jẹ o. sporty lọ́rùn sporty bet lọ́rùn báyìí. ẹ wò handicap ọdún bẹ́ẹ̀ pa mí mo ti fowó ìyàwó mi ta tẹ́tẹ́ mo ń gbé over 3.5 handicap mo ń gbé. ẹni ṣe ẹ máa ń sunlé ẹ máa ń sunlé ẹ ń sunlé ẹ ṣe máa débì nù ìjọ wa lé nìyẹn àbí ẹ ní lè sun bí o ẹ ní lè sun bí o. prayer point yín rèé mo ti ta tẹ́tẹ́ títí ẹ̀mí mi ti fẹ́ pin. bẹ́ẹ̀ ni sà. bàbá ogun tó ń ta tẹ́tẹ́ nínú ayé mi ọ̀run lè bóde. gbogbo agbára tó ń ta tẹ́tẹ́ nínú ayé yìí ọ̀run bàjẹ́ ọ̀run bìíwó ọ̀run tí ṣu. bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn tí ẹ bá tún àwọn áńgẹ́lì yìí ò ní dá yín lóhùn. ẹ̀fọ́nilẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn a sì mú mi rí kílẹ̀lì. bẹ́ẹ̀ ni sà. kílẹ̀lì. ẹ gbójú sókè ẹ jàn mọ́lẹ̀ padà ojú kan dùn yín nìyẹn o. bẹ́ẹ̀ ni sẹ́. ẹ jọ sọmọlẹ̀. má tẹ̀mí o. bẹ́ẹ̀ ṣe jọ yẹn ó parí
tẹ bá máa padà jàn mí mọ́lẹ̀ ìlú òyìnbó lẹ̀ ti jàn. Daddy, mommy, ẹ ṣeun. Thank you. Ẹ bá yọ̀. Ṣé tí mo tún fẹ́ sọ fún yín ni wípé nípasẹ̀ ẹ̀yin láyé ọkọ yín á ṣe dá o. bẹ́ẹ̀ ni sá. Mo rí tán ni. bẹ́ẹ̀ ni. Ẹ gbọ́ mi bí orí ọkọ yín bá burú títí ká má rí irú ẹ̀ rí kó gbé irú mi kó ti fọ ọpọlọ ẹ̀ kúrò mẹ́ káwọn ògùnlé ti sóòkè ẹṣẹ wọ́n ti sóòkè ọṣẹ àwọn tó láyé sínú ẹ̀ fọ́ jáde. Àmín. Ìdájọ́ ni ọ̀nà kan bẹ́ẹ̀. Ṣé ọkọ yín wá tún ti ara yín lọ ìlú òyìnbó? Àmín o. Ẹ bá mi bẹ́ẹ̀ tiẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ẹ sè mí. Ẹ gbọ́ mi. Daddy, wọ́n ní ìdájọ́ ni ó ní passport ìlú èfì ọjà. Mo ní passport. Fara ẹ wo ṣẹ́ẹ́rì ẹ wo ẹ̀mí láìkẹ́ o ẹ fẹ́ máa rẹ̀ mí mímọ́ fi o mi ò láìkẹ́ o ẹ fẹ́ máa rẹ̀ mí mímọ́ fi o bẹ́ẹ̀ ṣe ń wò mí ayé yín ò lè pẹ́ dá bẹ́ẹ̀ ọ̀sẹ̀ méjì péré ló kù. Ẹ gbọ́ mi kí wọ́n á ṣe nǹkan kékeré o gbogbo ogun tó ti ń ja ìran yín orí yín ló ti dúró. Ṣé wá rí pọ́ìntì ibẹ̀ tí mo fẹ́ sọ fún yín ọkọ tẹ́ ẹ bá fẹ́ ayé ẹ̀ máa dáa true yín o. Ẹ tí ì lọ́kọ o. Ẹ tí ì lọ́kọ. Ifá ti méjì gan ni yín. Bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run ṣiṣẹ́ lọ́wọ́. Òun ló máa jàbálẹ̀ yín. Bẹ́ẹ̀ni. Ṣé tí wọ́n gbé yín débẹ̀? Kí gbé yín débẹ̀? Ẹ ní rogun maliansi. Tẹ́ bá dé ìlú òyìnbó ni mo sọ o. Ẹ ní rogun maliansi. Ó ṣingo ṣingo. Ìdálọ́. Ó ṣingo ṣingo. Ìdálọ́. Ó ṣingo Pesala, oh singo, pesala, oh singo, pesala, oh singo, pesala, oh singo, pesala, Baby. oh singo, pesala, Baby. oh singo, Baby. pesala. Baby. Ṣé orin Ọlọ́run náà ló mú ọ lẹ́mìí tó bá wọn? Ẹ ṣe mọjá mọ kókó ni kí ló tẹ̀ ń pè mí bébì. Sẹ́ẹ̀sì ni mò tán yín ó yẹ kọ́kùnrin ọmọ ọ̀pọ̀ obìnrin ni mò. Ta ni yín bẹ̀rẹ̀ tí wàá tẹ̀ ní rope lọ́rùn? Èèyàn gidi ni mí. Àkọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ kọ̀rẹ́tì kìíní kan nú ayé rẹ̀. Kí ni? Fake orin ló ń kọ bọ̀ láti ṣọ́ọ̀ṣì. Mo ti ń gbìyànjú àti dé ọdún kí n kọ̀rẹ́tì rẹ̀. Ó singo ló ń tẹnu mọ́. Ẹ wò ẹ sọ́ra yín ṣọ́ọ̀ṣì mo ti mọ ìfẹ́ wéèrè o. Ṣé orin tí mo kọ sẹ́kọ̀ọ́ yá ìsìn ni? Má bọ̀ rí. Jẹ́ ń súnmọ́ mo fẹ́ bọ̀. Ẹ sọ tó máa bẹ bọ́ àyìn. Bóòni. Wọ́n wà pa kí o tì. Actually ọ̀kan láwọn náà máa ń pè mí gbogbo community ìsìtì ìnóbì ńlé àwọn tèmi tí wọ́n ń bá mi sọ̀rọ̀ pé ṣé bí mo ṣe fẹ́ bá kúrò ṣé sẹ́ẹ̀tì àwọn báńkì w ni mí ni àbí sẹ́ẹ̀tì àwọn don jásì mo ní sáàkù mi náà àwọn tẹ̀ ń sọ yìí wọ́n wá nídìí tí mo fi ní má rí bọ̀rọ̀ náà fún pé kí n lọ wóbìnrin tí mo nífẹ̀ẹ́ sí èmi sì ti máa ń bá àwọn èèyàn jà tipẹ́tipẹ́ pé tèmi ọba fẹ́ èèyàn báyìí ẹni tí bá ń lọ ṣọ́ọ̀ṣì ni mo fẹ́ fẹ́ mo wá ní kí n kọ́kọ́ béèrè pé nbolẹ̀ tí ń bọ̀ bẹ̀ sí wa. Ṣọ́ọ̀ṣì mo ti ń bọ̀. Ṣọ́ọ̀ṣì lẹ ti ń bọ̀. Olúwa mo dúpẹ́ olúwa ọlọ́lá ṣe mí lẹ́nìyàn ayé. Mùsùlùmí ni yín ni. Èmi ń forin báàkì. Orin mùsùlùmí lẹ́kọ̀ọ́. Mo fi báàkì pé ẹ̀ ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì ọkùnrin. Arábìnrin ọ̀gá ni lá ọ̀gá ni làṣà ọ̀gá ni ọkùnrin tó bá dá obìnrin dúró tó sọ fún mi pé mo nífẹ̀ẹ́ rẹ̀ já wọn fẹ́ra ọ̀gá ni. Ẹlẹ́kùn tí mo bá gbọ́ yín dáadáa ẹ fẹ́ kọnu ìfẹ́ sí mi kọ́nu. Mo ti ń kọnu ìfẹ́ already. Ó ṣe bàbá àgbà ó ṣeun bàbá ó ṣe o. Ó ṣeun bàbá ó máa ṣe é ó ṣeun aláàrùn mi ó ṣeun bàbá ó ṣe. Bàbá dáadáa wọ ní mọ̀ sí títí ayé. Bàbá ìwọ làwọn máa ṣe. Ẹ̀yin sọ̀rọ̀. Pásítọ̀ Kasala. Ẹ̀mí Ọlọ́run ní fi yín lẹ̀. Àmín. Ẹ̀mí Ọlọ́run ní fi yín lẹ̀. Ẹ̀mí tí ń lò yín kò ní kúrò lára yín. Kò sì nílò wọn lòkulò. Pásítọ̀ mi ṣeun sà. Ẹ ṣeun sà. Wọn ò sí ń bì. Téńgbà tẹ́yìn kí pásítọ̀ tí ò sí ń bí bó lè fẹ́ kí Ọlọ́run tẹ́ rí gangan. Kò sí ìtọ́kàn yín. Pásítọ̀ mi Pásítọ̀ Kasala èmi ò fi wọ́n ṣeré. Kọ́dà bí mo bá porúkọ wọn sómi bórí bá fọyàn bọ́ bá mú yọ̀ lọ ni. Bẹ́ẹ̀ ni. Lákọ̀ọ́kọ́ náà pẹ́ kọrin ìfẹ́ sí mi ní lọ́jọ́ nǹkan orin tí mo kàn. Torí bí mo ṣe wà yìí ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù àmọ́ ìfẹ́ fọkùnrin tó bá ga. Mo lè rẹ́ra mi lẹ̀ mo lè kúrú. Ẹ kúrú kárí yín. Kì í ṣerú nǹkan báyìí ni mò ń sọ ẹ nàró. Àmọ́ ká mọ́ parọ́ náà ẹ̀yin náà gùn. Àmọ́ náà. Ó sì dá lójú pé gbogbo ẹ̀ náà ni ó rí bákan náà délẹ̀. Gúngùn ni àti bí ọmọ káwọ́ mi lẹ́ẹ̀tì notice débi ọmọ káṣẹ̀.
débi ntí. ẹ wo ọkùnrin tèmi ọba fẹ́ ọkùnrin tí ó tọ́jú mi ni o. ṣe síkì ni. n síkì tí wọ́n máa ra aṣọ fún mi tí wọ́n máa ra gbogbo nǹkan fún mi. kí la fẹ́ fi gbogbo èèyàn ṣe. bí mo rò ẹgbà nọ́mbà ẹ mọ̀ sún mọ́ mi à wọ́n ní sọ́ọ̀sì mo ti ń bọ̀. èmi náà ń lòrò Ọlọ́run lára. ẹgbà nọ́mbà mi àbí ju ele wá fún yín. ọ̀yà jẹ́ ń júwèé lé torí mo gbàgbé fóònù mi síbi tí mo ṣe rí ọ báyìí mo ń lé ọbọ ni mo sì ń ṣáàjì fóònù mi lẹ́yìn. ṣé ẹ mọ Ijesa street. popular èèyàn gidi ní gbé Ijesa street. nọ́mbà 18. nọ́mbà 18. bẹ́ẹ̀ ni ilé wa nù. nọ́mbà 18. ilé tí wọn ò kùn tó dàbí trenches báyìí. bẹ́ẹ̀ ni ilé wa nù. kí lẹ wá ń ṣe ń bẹ̀. bẹ́ẹ̀ mi ò láìkí ká mọ kunlé. àbí yà ń jẹ bàbá. ìwọ ń gbádùn ní ìgboro ìyá ń jẹ bàbá lábúlé. ọ̀yá mọ̀ ń bọ̀. ó singo pèsè lọ. ó singo pèsè lọ. ó singo. ó ṣe bí ó ṣe sí ni o ó ní ntọ́jà ni o ọlọ́run ọ̀rọ̀ mi yí ọ o ọ̀rọ̀ mi yí ọ ọlọ́run o wọ́n jẹ́ ogun mi lọ́wọ́ o. pásítọ̀ Kasala ó ṣàtì ìjọpẹ́ o ọmọ ọlọ́pẹ́ ń ṣọpẹ́ ìlòdò o. Ìjọ Kasala owó ni kẹ̀kẹ́ ìyìn rere. Ìjọ Kasala owó ni kẹ̀kẹ́ ìyìn rere. Kí ìsọjí tó parí. bẹ́ẹ̀ ni sà. a fẹ́ ṣẹ́ ogun. bẹ́ẹ̀ ni. ẹ gbọ́ mi. bẹ́ẹ̀ ni sà. ẹ gbọ́ mi. ẹ mi orí yín báyìí. ẹ mi báyìí. ó ṣe bàbá lánàá. ẹni mo hẹ́ẹ́dì bùtù èṣù. mo hẹ́ẹ́dì bùtù èṣù. ẹni mo hẹ́ẹ́dì bùtù èṣù. mo hẹ́ẹ́dì bùtù èṣù. a fẹ́ ṣẹ́gun. bẹ́ẹ̀ ni sà. ǹjẹ́ alẹ́ ni tó ru ogun wá. Pastor, I get problem. Okay. Problem dey o, but make I sha talk am sha. ẹ dálẹ̀ ká túṣà. Okay. I wan go do yansh. Sorry, dey nko. Nothing dey there, wetin you take dey do? Yansh. ẹ fẹ́ lọ ṣèdí. Mo fẹ́ travel lọ ṣèdí yẹn. ẹ sọ pé ogun èṣù wọ́. ogun èṣù wọ́. yansh. ẹ sọ pé ó gbọ́dọ̀ wọ́. ẹ sọ pé ogun èṣù wọ́. ogun èṣù wọ́. ẹ di orí yín mú lẹ́ẹ̀kan sí. orí mi ò wọ́ ogun èṣù. ogun èṣù. mo gbọ́ yín. ṣé you no know say yansh na life? Yansh, exactly. Pásọ Ṣẹ́gun Pásọ Ṣẹ́gun Pásọ Ṣẹ́gun ìránṣẹ́ Ọlọ́run nìyẹn. wo bí ẹ ṣe ń wo bí ẹ ṣe bí conversation ṣe ń lọ gbùrùgbùrù láàrin ẹ̀yin akílẹ̀mọ̀ tó ń jẹ́ yansh. mo kọ okay. You know now na make am dey say yansh is life too, because if me and my boyfriend dey go out like this, my boyfriend dey always look yansh. So I mean na tomorrow I wan go do that yansh and I don pay full payment. Full payment lẹ tún ṣe. Ẹ ti san full payment láti ṣèdí. Na the reason wey make me come church today say make you pray for me, everything just dey successful. Abeg pastor. Ríbi màkú láyọ̀. Mo fẹ́ travel lọ ṣèdí yẹn ni. Bẹ́ẹ̀ ni sà. Ogun èṣù máa wó lulẹ̀. 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 Ríbi màkú láyọ̀. Elia. Gbogbo agbára tó ní kíni yẹn máa wà suspect ọ̀run bùhárí. àmín sà. Agbára tá a mú yín ṣèdí láyọ̀ àti àlàáfíà. bẹ́ẹ̀ ni sà. Agbára tá a bu ọyàn òjijì lu yín. bẹ́ẹ̀ ni sà. ọ̀run tì bọ̀ yín lára. àmín sà. amúmi tìrí yín bọnú ìdí ńlá. àmín sà. ìdí yín wọnú ìdí ńlá. àmín sà. ọ̀run fòmù ẹ̀ fún yín. àmín sà. ọ̀run fòmù ẹ̀ fún yín. àmín sà. àǹtí mi tí ẹ bá máa jáde ní ayọ̀ àti àlàáfíà ẹ̀yin àti ìdí gbàǹgbà. àmín sà. ẹ kò ṣe hallelujah. hallelujah. ẹ fìdí kékeré yẹn jókòó. ẹ jẹ́ ká máa rọra. kí ló ṣàwọn ọmọ ìjọ ẹ yín? ká máa rọra o. ta ló tún kógun dání nínú yín. náà mo lógun sá. ẹ̀yin kógun wá ẹ tú sílẹ̀ ẹ já túṣà. òye ṣọ́kí akẹ́ẹ̀dá sílẹ̀ ká. alàgbà ṣe rí èèyàn kan ìwáyé kó mọ́ tiẹ̀ mọ́ bá tí mo ṣe wà ìsápá bá mi fẹ́ra lọ́wọ́ tí mo ti rí owó gbẹ̀yìn ilẹ̀ ta sí i tí n bá sí pọ́ọ̀fù wọn lé mi ni bí n bá sí Facebook igbó Snapchat báyìí wọn fẹ́ rí mi bẹ̀rẹ̀ rárá ẹ dákun ẹ ṣàánú mi. àbórí yín ò gbowó ni torí yín bá gbowó kò yẹ kó le tó dáhùn. ó tó sùn mẹ́ta nísìn ó tó sùn mẹ́ta lẹ́yìn àpá. ẹ gbọ́n kan tó sọ lẹ́yìn yẹn. àwọn náà jẹ́ mbẹ́ gbà náà. ìlú ẹ̀ ń kọ́ mi àwọn náà jẹ́ àṣẹ ìwọ náà ó ṣe mi o. ibẹ̀ lọ lílo fún mọ́mí ẹ̀ gbà. làbákẹ́lẹ́ ní bọ́lákẹ́ lọ́la. alàgbà mo ti ọ̀tì rí lóòótọ́ wọn parọ́ mo ti ọ̀tì rí bọ ẹ dákun ẹ̀yin náà rí pé mo blinblin náà bọ ìyá ń jẹ mí lábẹ́ aṣọ mo fi tú jáde báyìí dákun. ẹ ṣe á lè lò ẹ ṣe á lè lò ẹ sọ pé ògùn èṣù wọ́. ògùn èṣù wọ́.
ọlọ́run tìrì sàtánì bọ́lẹ̀. àmín sà. ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ọlọ́run tìrì sàtánì bọ́lẹ̀. ṣé ẹ rí ibẹ̀ ṣe wà ẹ ti máa gbowó àmúmiri yín nínú 3 billion. bẹ́ẹ̀ ni sà. ẹ ṣọ́ra kí FCC má bàa gbé. ẹ máa fi 3 billion gbólóṣó. ẹ rówó ẹ ṣákú. tí owó ẹ bá wá wọlé mo promise ìjọ yìí ní 1.5 million. kí ló dé tẹ̀ ń jó ṣòwò nìyẹn ẹ ṣí èrè àpòjọ́ra yòókù dáadáa ní. kútàǹtì okùnrin ogun ni kútàǹtì ni. nínú 3 billion. ẹ tètè gbowó nkíákíá. 1.5 èpè ti mọ́ bọ̀dá ẹ̀ èpè mọ́ yín 1.5 nínú 3 billion. ó tó náà. hello ẹ gbàdúrà fún mi dákun sápá ẹ jẹ́ kí n rówó ní dákun. àdúrà ò lè gbà gbogbo ogun kọ́ ló ní ìdàdúrà ẹ lọ máa gba àwẹ̀ kẹ́ ẹ máa wá omi orí òkè gbógun mi kiri àwọn olórí burúkú tó kò sí kó jòkó ó fún mi ní wà fún mi ní 1,500,000 nínú 3 billion. ọpọlọ yín ti tutù ǹjẹ́ owó ní 1.5 million. ta ló tún kógun wá. pásítọ̀ mo kógun wá mo kógun wá. ẹ kógun wá. ogun mi lọ fà. ẹ dà sílẹ̀ ká tùṣà. ṣẹ́rí orin lèmi máa ń kọ èmi àti yan dúdú lájọ wà tẹ́lẹ̀ bó ṣe ń kọ ẹgbẹ́ mi wọ́n ti gbé ó ti lówó mo fẹ́ blow pásítọ̀ mo fẹ́ blow. ọ̀run tìrì yín bọ rẹ́kọ̀ lè bẹ̀. àmín sà. ọ̀run sáìnì yín. àmín sà. ẹ má wà jáyọ̀ onígbó tàsìkò yín bá dé ẹni àyìn àti yangidu lẹ́jọ́ wà ní rẹ́kọ̀ lè bẹ̀ kan. ọ̀rẹ́ lèmi àti ẹ̀. ẹ̀jẹ̀ ń kọ́ ẹgbẹ́ mi. àṣàkẹ́ tókẹ́ àyìkẹ́. ọ̀run gbé yín. ẹ tọ́ sókè bẹ́ẹ̀ ṣe máa tọ́ lótú ààrẹ náà nìyẹn. àmín sà. gbogbo àwọn ọmọ ọjọ́ mi máa dolówó ẹ jòkó pẹ̀lú ìdí kan ẹ pẹ̀lẹ́ ẹ sọ pé ogun èṣù wó. ogun èṣù wó. tí ò bá wó àárọ̀ léèmọ̀. bẹ́ẹ̀ ni sà. ta ló tún gbógun débi. ogun ti parí. a tó ṣeré ọ̀fẹ́ ní bíbá ilé ni. bẹ́ẹ̀ ni sà. ǹjẹ́ àárẹ̀ tó ká bá ta ṣọ̀mọ́ lọ́wọ́ nínú yín. ẹ wo mi wò wá ṣe ṣẹ́gun. ẹgbẹ́ èrò náà jáde. ẹ wo òróró yìí 800 years ló lò nínú ibi tí mo ti mú. bẹ́ẹ̀ ni sà. Jerusalem ni mo kọ́kọ́ lọ sí. bẹ́ẹ̀ ni sà. mo kúrò mẹ́lọ sí Bethlehem. bẹ́ẹ̀ ni. mo padà lọ sí Cyprus Greece náà ti fún mi. bẹ́ẹ̀ ni sà. ní Egypt gan mo débẹ̀ lérí ọ̀rọ̀ òróró yìí ni. kò sí ẹni tí mo fún ní òróró yìí ayé ẹ̀ máa dáa ni. èló ni ọ̀tẹ́ lọ́la ní. ó ká bàbá sàmọ́ yín lọ́wọ́. ẹ kò sínú àpò ṣaka. ẹ gbà ẹ kò síbẹ̀. ó pé ẹ kò síbẹ̀. ẹ gbà ẹ nà sókè pé ọ̀run rẹ̀ gbé. ẹ gbé mi. ìdí mi gbé mi. ẹ mú wa. ìdí mi gbé mi. ìdí yín á gbé yín. ara yá ṣìdí yín sí. ìdí yín á wọnú ayé lọ. ìdí ọ̀pẹ yín á tóbi. àgbà ìyanu ni. gbogbo ẹ̀dá tó bá ti rí yín á rí yín mọ̀dí. ìdí yín ò ní kéré mọ́. ẹ jókòó. ta ló ká 4,000 mọ́ lọ́wọ́ nù yín. 4,000 mo sọ. kò sí. ẹ má gbàgbé òróró ó ń lọ 3,000 kan. ó dáàdi reduce ẹ lọ́dọ̀ díẹ̀. kí ẹ reduce ẹ sí ẹ. mo mọ̀ pé ẹ̀yin ò lówó ń tiyín. sápá ń bàjá. bàbá rí bíi 3,500 nǹkan. mi ní ó reduce ẹ̀wé tó gbé lọ́ọ̀kì dáàdi. 2,500 dà kò tú sí. kò sẹ́ni tó ká 2,000 mọ́ lọ́wọ́ nù yín. ẹ wo nù báàgì. ẹ tún tẹ̀fẹ́ ṣe kí ẹ wò ẹ̀yin ọmọ Ondo orí yín kí ni mo fẹ́ sọ sọ̀rọ̀ ọmọ Ondo tó wà nínú ìjọ mi mo máa padà lé yín o. ẹ tún ṣe kí ẹ wò. ṣe máa dáhùn 2,000 ó ń lọ 2,000 ẹ mú wa. ẹ kò ṣàpò jọ. ẹ fẹ́ gbòòrò ẹ gbà. akọjá mi yóò lù gbà. fún mi lè dìdí. bẹ́ẹ̀ ni. gbèsè kẹlákìrán rẹ ti jẹ́. bẹ́ẹ̀ ni. bó ṣe fún mi ó sì rẹ̀ rí pé mu wa. ọ̀run dá yín sí. wọn ò ní gbé yín lọ. ta ló ká 1,500 mọ́ lọ́wọ́ nù yín. ó ń lọ 1,500. kò sí ni. ẹ mọ̀ tálíkà nù jọ yìí o. 1,000 kan.
ó ka mẹ́yìn lọ́wọ́ ẹ mú wa ọ̀run ṣoore wọn ṣaṣọ fún yín ẹ máa lọ. Dádì ẹjọ́ ẹ jẹ́ kó orin ẹsẹ̀ kan mi lórí ẹjọ́. mi ò ní lè fún yín ní òróró yìí ó pọ̀ jura wọn owó ìdúrà eléyìí ní 60 kilo eléyìí ní 1 kilo. òkè torí òróró yà. wọ́n ní gbàgbọ́ ní òróró yẹn nìyẹn o. ìgbàgbọ́ mi ló gbẹ̀mí ró ọ̀run ṣe fún yín. àmín. òróró Bethlehem ọ̀run ṣe ẹ dìde ẹ máa lọ ọ̀run ṣoore 1,000 trillion fún yín nìyẹn àpò ṣaka gbé sókè ṣọmọ́ra fàápọ̀. ta ló wá ká 500 naira mọ́ lọ́wọ́ nù yín ó lọ. It's going. lóní pàápàá kó ṣaka lọ gbà lọ́wọ́ wọn. ọ̀run fẹ́ ba yé eyín jẹ́ ni ẹ̀dẹ̀ fowó ń rún abẹ́ ni pé wọ́n ń tọrọ ẹ̀ lọ́wọ́ yìí. àyè fẹ́ fún níbàrà lówó ni àbẹ́fẹ́ fòjíṣẹ́ lówó. èwo náà ló tún ṣe sísá yín 500 ló ká mẹ́yìn lọ́wọ́. tí yín fẹ́ lẹ̀ pọ̀ ni. tí gbọ̀dá yẹn ti làbà ẹ̀ rí bó ṣe rí. sápá ti bá a yín molẹ̀ bí ẹgbẹ́ iṣu. bẹ́ẹ̀ ni sà. ó jà ẹ fọwọ́ balẹ̀ jẹ́ kẹ́ni sùúrù láti ká dolúwa rẹ̀ nìyẹn fẹ́ fi sílẹ̀. kò sẹ́ni tó tún lówó mọ́ nínú yín bá fẹ́ náà ló pin sí. níṣìṣẹ́ yá sórí ọ̀fẹ́ orí ọ̀fẹ́. ẹni sílẹ̀ jẹ́jẹ́ mi náà fún tèmi sílẹ̀ ẹ gbàdúrà fẹ́mi náà ẹ gbàdúrà. àbúrò yọngjú. ìyẹn ní 50 naira. ẹ tiẹ̀ lè rí ṣe rárá kí ló ṣẹlẹ̀ lórí 50 naira. lẹ kó sí súùtù lẹ. ẹ wo ẹni sùúrù ẹ jẹ́ ká máa calm down. ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ ṣàdúrà fún mi pásítọ̀. èyí tó ká mọ́ mi lọ́wọ́ nìyẹn. 50 naira. bẹ́ẹ̀ni sà. ẹ dẹ̀ fẹ́ blow. orí ọ̀fẹ́ Jésù Kristi. ẹ ṣàdúrà fẹ́mi náà. pásítọ̀ ẹ máa ṣàdúrà fún mi. kí n ṣàdúrà fún yín ẹ̀yin náà fẹ́ gbòòrò orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìjọba máa ti Ọlọ́run ìdàpọ̀ tí àmì mímọ́ ló dàpọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ máa lọlé. aya mi ó ń tèmi ìfẹ́ mi mo fẹ́ràn rẹ̀ dínú tó ti yọ báwọn èmi ẹsẹ̀ yẹn sákírù olórí ẹrú tí mo ń fìfẹ́ parọ́ fáwọn èèyàn ìfẹ́ rẹ̀ ń bẹ nínú mi ó jiná dénú bíi ẹyin tí wọ́n ń tà lẹ́sẹ̀ títí irú àwọn ẹyin ìjiná dénú. ẹ̀yin náà máa ń jẹ. mo máa ń jẹ o. àwa náà máa ń rà. awo ni. bí ẹ bá rẹ ẹyin awo ní bus stop kọ́dà ẹyọkan yóò jiná mi àwọn tó kù kéé jiná rí. lọ́ba fìbínú sọnù látọjú wíńdò. wasting of money. ìwọ náà ti pẹ́nu ayé o. àwọn ti pẹ́ ń bẹ yàrá sí. ẹ wò ń tẹ̀ ń ṣe yí gbogbo bẹ́ẹ̀ ṣe mú sí mi lórí kèé sẹ́yìn ní kókó o. kí wàá ń kókó báyìí. owó tí mo béèrè lọ́wọ́ yín tí mo ní mo fẹ́ ra bone straight lọ́bẹ̀dẹ̀ ọ̀rẹ́ mi yín gangan ló yẹ kẹ́ mọ́ bá mi sọ. obìnrin àtòwò èyí tó pé nu yín ọ̀fẹ́ràn owó èyí tí ò pé nu yín ọ̀fẹ́ràn owó. ẹ sì wọ́n á pè. ń sọ̀rọ̀ ti wọ̀ mo sì ń sọ̀rọ̀ lọ jìnnàjìnnà pẹ̀lẹ́ òjò mìíràn lọ́wọ́ ni kì í dámọ̀ tí ì ní òtútà náà sọ̀rọ̀ wà ní dápé ní mọ̀ fi ọ ẹni ó burú mọ́ ẹni tí ó sọ fún ni mọ́ ń wá kọ́dà ẹni tí ó dápé gan mọ́ ń ṣe bí ẹni ó pé ó ti yọ ẹni tí ó sọ fún ni mọ́ wá káàkiri. ẹwọ owó ní kókó. ọ̀dà sórí owó tí mo fẹ́ fún ọ gangan ọgọ̀ kadà wá bá mi lẹ́nu ATM ni. kí ló tẹ̀ kówó rání. kò sí káàdì lọ́ọ̀ mi ni. èmi ò fẹ́ o àwọn tí wọ́n lọ pé transfer fake ṣé èsè irú ẹ̀ lẹ́mọ̀ ṣe. kọ́ wá bá mi lẹ́nu ọmọ sí ni kẹ́sì kí mo fẹ́ sí transfer fún. àwọn yẹ mú wa. díẹ̀ fún ọ ní máa fún ọ lówó tó fi gọ̀kadà wá bá mi. ìfẹ́ káyà mi ọmọ fẹsẹ̀ rìn káàkiri mọ́ ó ti yọ you no go jump for gutter again na my private jet ló lọ wẹ́rẹ́ wọn ti máa tutù kéré. ẹ dúró ná owó tuntun rẹ. owó tuntun ni. ṣé ẹ lọ pátì ni. mo lọ pátì sórí ẹni tẹ́mi nífẹ̀ẹ́ sí ayé rẹ ti dáa ayé tuntun ló ti bẹ̀rẹ̀ sí ní gbé ìwọ ni mò ń sọ̀rọ̀ rẹ o ayé rẹ ayé tuntun ni ilé yín lè mọ jẹ́lé àlòkù àmọ́ láìpẹ́ láì jìnnà ilé tuntun lọ́mọ gbé. àmọ́ tí ń gbà tẹ́ ẹ wá tiẹ̀ wá sẹ́wó ń pátì ẹ̀ ná tán ni. ní àwọn tí wọ́n máa ń sẹ́wó tí wọ́n máa kówó lọlé wọ́n ẹ̀sẹ̀ 20,000 wọ́n pín sọ́nà mẹ́fà wọ́n wà ná wọn bá wọn kó ìtókù lọlé sẹ́rù rẹ̀ níyìn. irọ́ o èmi ìṣẹ́wó gan pátì. níbo lẹ ti wá rówó. pátì náà ni. ṣé ẹ sáwó ń pátì ni. àwa máa update spending like it's nothing. ìnáwó ń pátì ni. èmi lọ pátì kí n ṣẹ́wó èmi máa ń kó kó ń bẹ̀. bíi ti bò ṣé poko lè níyìn. ṣé rípà lọ fẹ́ pè mí ní àbí sáwúsáwú. sáwúsáwú. ọ̀fẹ́ kàmí ọ̀dà púpọ̀ náà relate mọ́ sẹ́yìn. rárá o èmi ò ṣe irú rẹ o. èmi máa ń sáwó ni àmì mi ò ní sáwó wájú kámẹ́rà fokoli sátì ẹ̀ lójú kámẹ́rà tí gbogbo èèyàn rí i pé ayé tó sáré èmi táwọn èèyàn bá ti ń jó lọ tán náwó fún ẹni ẹlẹ́ni máa kàn fi ẹ̀ta àpapọ̀ fa ni. ẹ bẹsẹ̀ fà. máa sáré náà mú máa tún fẹsẹ̀ kéde ẹsẹ̀ mi méjèèjì ni mo ń bísí pàtì táwọn ni ẹwọ́ ní síwájú ìjó èmi ìjó ń pàtì ẹsẹ̀ nìkan mo kàn máa fi ń fa owó ni
ẹ máa ń sọ àwọn tí wọ́n máa ń náwó. ẹni wọ́n náwó fún gangan tí mo ti yó ẹni tí ń náwó náà sì ti táyó ó ti yọ tó bá ti ná èmi ọmọ sá tó máa ń náwó fún yàn ké sojú kan ní máa ń sùn sí wọn fẹ́ káàkiri Sọdíkì. àmọ́ tó bá wá jẹ́ pé ẹ̀sáwó náà ni ó yẹ kẹ́ ẹ kó gbogbo rẹ̀ wá ni. ṣé lójú mi ò mọjọ tipa òun nìkan lálárù dálẹ̀. ọyọ fi sí ẹmí ọmọ ni wà. ẹyà gbà gbẹyọ kan sí. ọ̀dà ẹsẹ̀. báyìí lọ. àmọ́ gbà wọlé wà bá ń gbé síkìn wá. ọmọ pé síkìn dàbí odidi ìlú kan ni bẹ́ẹ̀ kémi àti ẹ̀ka kúkú jọ lọ bá ń lẹ́kì. sáà ọ̀bàràkà mọ̀ ń sọ́pa rẹ̀ ni. èwo ló ń sọ. síkìn tí mo fà sẹ́nu. síkìn èkejì sípsì náà. síkìn náà ṣe ìwọ mú ẹ yìí. ẹ fẹ̀yìn. èmi náà ní bẹ̀rẹ̀. iṣẹ́ tẹ wá ń ṣe iná sóòrùn lẹ́mọ̀ fi bọ́yàwó tẹ́mọ̀ fi bọ́mọ. irọ́ kò ní. lẹ́yìn ọmọ ṣàwó kiri ń patí. màá tó swap màá tó upgrade. irú iṣẹ́ báyìí máa dójú ti ní iṣẹ́ ni lẹ́yìn ọmọ ṣàwó ń patí. wọ́n pariwo nígbà tí ìṣèké báyà mọ̀ mọ́ ṣé báwọn kan náà gbaṣẹ́ tó pé wọ́n mọ bólówó sa owó tán mọ́ lórí bí àwọn ọmọ bá sa ṣé bíṣẹ́ kan náà tó. tó bá jẹ́ ìyọ̀ngàn bẹ́tà iná ìmọ̀ ṣàwó ń bá táwọn kámẹ́rà mọ̀ gbé yín. fíìmù ilẹ̀ jẹ́ ó gbé ṣé bẹ́ẹ̀ mi náà ń gbé. ẹ fẹ́ disgrace èèyàn. sọmọ yẹ èèyàn tó lọ ẹ̀wọ̀n tó yẹ pé ó dé báyìí ó sì di celebrity jẹ́ wọ́n tiẹ̀ kọ́kọ́ gbé mi náà. ẹ má ṣẹ̀wọ̀n. jẹ́ ń sẹ́wọ̀n sex convict ọmọ míì máa tó míì máa ṣé kò sẹ́wọ̀n tó dé tó míì máa tó míì máa ìmọ̀ wá iná já sí. mo já pa àjọ ń dá sí. lórí mi ọkọ mi. àmọ́ ká má parọ́ ká má jalè mo nífẹ̀ẹ́ yín o. èmi náà nífẹ̀ẹ́ rẹ̀. láìpẹ́ láì jìnnà á mọ̀ lọ ìlú èbó. mo mọ̀ ti gbàgbé kí n sọ fún yín pé pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa wọ́n jíṣẹ́ fún mi pé lọ ìlú èbó pẹ̀lú ọkọ mi. Yàsín ó sì ti ń kílìkì lọ́wọ́ báyìí. ti ń kílìkì. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi pè mí wọ́n ní sóhùn mi kí n lọ travels mo sì ní pé tí n bá sì fẹ́ lọ èmi àtọkọ mi wọ́n sì ní àwọn ti gbọ́. ọ̀dà bẹ́ẹ̀ ọkàn tèmi náà mọ̀ pé bá ṣe ẹ tẹ̀lé mi lọ. gbogbo wàhálà mi kọ́ mọ́ sàjà wàhálà mi kọ́ mọ́ sí ìjà sásán. ọ̀dà níwà báyìí ẹ dákun owó bó ṣe tún ṣe kókó. mo wọ̀ rí ó ṣe kókó. mo wọ̀ rí. ọ̀dà ẹ mọ̀ lọ. gbàgbà sí gbàgbé. tójú bá yẹ dùn kó má ṣe yẹ man of the year gbogbo wà lọ́kọ mi. God àwọn èèyàn sì pọ̀ ń ta. ẹ mọ̀ lọ. ọkàn mi ní wọlé tí ọ ní ẹ jẹ́ fọ́ lówó sí. ẹ má wọlé. ṣé tó má wọlé náà ni. ẹ má wọlé lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tá a bá ti dọ́hùn ẹ má ṣe gbogbo rẹ̀ pọ̀. àṣepọ̀. ọ̀dà. Eating cake. Pastor Kasala, ó ṣàti ìjọpẹ́ o. Ọmọ ọlọ́pẹ́ ń ṣọpẹ́, ìlòdòwò. Sórí ilé ayé. Kí mò ń wò yìí? Ọkọ mi. Ọkọ. Olówó orí mi. Ẹ̀ǹdì mọ̀ yàn. Baby, who's mo dára. Mo dára mi ò mi mọ̀ ti bàjẹ́ o. Ọkọ mi ká lè lé ìwẹ́rẹ́wẹ́rẹ́. Sórí rẹ pé tí n bá sọmọ tí n bá san etí rẹ táwọn ewé lélẹ̀. Àwọn orí ibú òrè lẹ́gbẹ̀ẹ́ kọ mi. Tó a bá tún ṣe é pè fún ọmọ yìí tó a bá tún ṣe é pè fún ọmọ tí mo wò tí bá fọ ìtẹ́ ẹnu rẹ ṣuṣuṣu bíi gidi burúkú tí ń borí ń jẹun. Ọ̀pá sọ mẹ́dọ̀ọ́kọ mi mú. ṣé cleaner ìlélẹ̀? Olùsí agbálẹ̀ ọjà ni wọ́n ti wá lè dànù níbi títí ń gbálẹ̀ wọ́n lóun gangan rùn ju ilẹ̀ lọ. Sorry about that. Orí ẹ̀ bàjẹ́. Èmi sáré ẹ̀ sọ́rí. Nítòsílẹ̀ ni pé ọmọ pọ̀ wọlé ọ. Àyà mi. Àyàwó làyà rẹ. Àyà mi ló gbé wọlé o. Àyà rẹ ọ̀fọ̀ ni wọ́n mọ fọmọ yìí wọ́n mọ kàtá yìí. Má dáyọ̀ ọkọ mi o. Sórí bó ṣe gbọ́ ọ lé mi ń dùn mọ́ mi gbogbo àtọ́ bá gbọ́ ọ lé mi inú mi mọ́ ń bàjẹ́ ni. Kò sígbà tí mo bá come across rẹ báyìí tó ní mọ́ bíìlì mi. Tó kọ́nù fẹ́ sí lọ́yọ́ tí mo kò ṣìngò. Sórí ìjọun nítorí Ọlọ́run kọ́nù fẹ́ sí ọ nítorí oore ìlú èbò nígbà oore ìlú èbò sì wọ́ọ̀kì wàá tí wàá tẹ́mi rẹ ti jọ wà lẹ́nu rẹ̀ olówó burúkú mọ̀ ń tẹ̀lé ọkà kílé gọ́sàlà ní gan láǹfààní àti lọ abẹ́lẹ̀ ntàsí àti yàrá bọ́ sínú yàrá báyìí Ọlọ́run ò fún mi ṣe ọ̀dọ̀ rẹ̀ màá ti gba ìlú èyí ọ̀gbẹ́ni ò ń tàn mí ni. Ṣé pé ò nífẹ̀ẹ́ mi torí ìlú èbó ló ti fẹ́ mi? Bẹ́ẹ̀ni torí ìlú èbó mo fi fẹ́ ọ ìlú èbó sì wọ́ọ̀kì nìkan ọba kọ́lé rẹ lọ sí ẹlẹ́dàá tèmi ọmọ wòran ni téèyàn bá ti wà fẹ́ yàwó gidi gan sọ lójú kan lèyàn fẹ́ olójú kan ń ṣènáwó
Èmi lójú kan. Ẹ olójú kan ni ọ́. Ojú kan mi tá a máa sọ pé ní máa dùn mọ́. Mo fi ń tàn kó ní kó lè bá mú mi lọ ìlú èbó ni. Àṣẹ́wọ̀n kan kò ní rí kó tónú lọ. Orí rẹ̀ bàjẹ́. Gbẹ́nu sí lọ. Sórí wa. Ọmọ tí mo fẹ́ wo. Ọmọ mi bẹ́ fà sí. Wo ọmọ tí mo fẹ́ bá kú rẹ̀ tó bá ìwọ ni màá bá kú. Ọ̀nàmọ̀ náà bẹ̀rẹ̀ ọ̀nàmọ̀ gán mímí ìwọ ni màá bá kú. Ìwọ ni kọ́ ọmọ ké. Ìjọ́kíjọ́ tẹ bá jọ pàdé ara yín. Tó bá ti bu ẹkún báyìí kó ń bu ẹ̀rín. Bí wọ́n ti mọ̀ lẹ́nu bí wọ́n ti mọ̀ sunu kiri. Sọ́mọ̀ pé nǹkan tó ń pè lóbìnrin ìyàwó lérè. Wo nǹkan tó ọmọ yìí ṣe 360. Báyìí sọ 360. Ìwọ náà ṣe 360 fún kámẹ́rà. Ṣé 360. Ojú kámẹ́rà gan ti fọ́ kámẹ́rà orí nǹkan kan lára rẹ̀. Orí rẹ̀ ti dàrú. Ṣé o tọ́nu rẹ̀? Òun ṣe wípé àtẹ́gbẹ́ wọn lùlù fún ọ látòdì ọ̀hún. Ọwá ń jójú ayé sí ìjọ àwọn ajílẹ̀yẹ. Orí rẹ̀ bàjẹ́. Sórí wa mọ́ yàsí mọ́já mo sì jájú ọ̀rọ̀ wo ṣe wà yìí. Ta ni ọmọ ló ti wá tó yúróòpù lọ́rùn bó ṣe rí olóso. Bẹ́ẹ̀ni sáhùn olóso kí lórí mọ́dẹ́lì ló ń wò yìí mọ́dẹ́lì ayé mi rè ó ní mọ́dẹ́lì ayé. Ọmọ yóò rò ó. Orí ẹ̀ ìjọ́ tó bá tó pè mí ní ọkọ rẹ̀ ikú pa ọ́. Tó bá tún wá wo ọmọ yìí tó bá tún wá láìkẹ́ ikú pa ìfìnnú láìkẹ́. Àmì Jésù. Kọ́mọ kí ló làlẹ́sàn àwọn ló fẹ́ gbà tí wọ́n á fọ́ ìtẹ́. Ẹlẹ́dàá mi ọ̀dà fún ọbẹ̀ wo sùsùsù ọbẹ̀ fóbìnrin ọwọ́ fẹ́ tọ́ ní fùrọ̀ jù mí lọ ẹlẹ́dàá mi ọ̀dà. Ọkàn láwọn sì fún mi ń gbé fàṣì jẹ́. Ìdàkùn kí ni ìṣẹ̀lẹ̀ sí mi máa nílò ìlú èbó pẹ̀lú ọkọ mi lóṣù ọ̀sẹ̀ mẹ́ta ti dóṣù mẹ́ta yìí sí lọ́ọ̀yà lọ́pàá jà. Kí ni ìṣẹ̀lẹ̀ báyìí? Ẹlẹ́gùn ṣé fíṣàn tí wọ́n rí sí mi ṣé fẹ́ẹ̀kì ni? Mo ní ìjẹ́ bẹ́ẹ̀ yá sí pásítọ̀ Kasala. Ìfojú yín kan mọ̀ bọ́ lónìí. Pásítọ̀ Kasala ó ṣàti ìjọpẹ́ o ọmọ ọlọ́pẹ́ ń ṣọpẹ́ ìlòdò o. Ẹja yé sí mi lọ́rùn ẹja yé. Ìwọ ń bẹ o níbo ló ti já eré tó ti ń béèrè tá mo fẹ́ mú àti pàápàá ẹ̀yin méjèèjì dúró báyìí ọmọ wà lọ́tún ọmọ wà lósì tọ́wọ́ sọ pé kó o mú kan nínú ọ̀tún àtòsí kí ló mú o lè mọ́sì ọ̀tún ló mú ẹlẹ́ẹ̀kejì mo tún fọkàn sí kọ́ mo yàtà tù sára ìmọ̀ ń tọ́nu mi ọ̀nù ìmọ̀ tọ́nu mi ọ̀nù ẹni orí mi tán kò tí ì sọ fún yín kò sẹ́ni gbà tí n bá náwó sí ẹni mo mú nǹkan mọ́ra rẹ̀. Sọ já sí pé èmi lè máa mú yín. Mo mú ọ pa mo mú ọmọ tó fún ọ mú sórí ìwọ lè jáyé sàrà sí mi lọ́rùn òun ni ò ní lọ gbogbo ayé tí wọ́n bá jẹ ara rẹ̀ ní tìjọ́ lẹ́yìn tó bá ti jọjà ayé bí jọ́ mo tún gbé yín lọ àjà mọ́ àlọ́ jóun sí òun. Mi ò fọ́ra anything I'm ready for anything. I say strippers. Mẹ́rin sẹ́nu. Mo tẹ̀ gba sálárì mi tán ni ọmọ kan ní mọ́ ń jayé táyì méjèèjì ń jẹ tínú yín dùn yìí èèyàn kan lè mọ́ náwó fún mo lè jí owó fún ọmọ yìí. Ṣé kò ní padà wá ṣá? Létà mú padà mọ̀ pa alágbà kò ní tọ́lá padà wá ojú rẹ̀ ó rí bí ni. Kò yà rí bí ni o gbọdọ̀ má jà lágbà kò náà. Tuntun mi sáàjì. Má bínú mo mọ̀ pé ń ta ọ́ la yín sì ń gé ọ jẹ. Ṣé bẹ́ẹ̀ tí ní kó gbádùn kí ló tún wá ń ta lára mi? Gbádùn. Eléyìí ń jowó ẹ bá fún lẹ́jà kíká tọ́ láta tí ẹ mọ̀ jẹ́ tátọ́ ọmọ yọ ọmọ rẹ̀ tí ọmọ yọ lójú bí ẹni pa apálẹ́kún bí. Wọ́n fún ta ní lẹ́jà kíká. Ẹja tí ó palẹ̀. Ẹ̀bẹ̀rẹ̀ fún turkey pepper soup, catfish, coca. Ṣé ọ̀dà lọ́lé náà? Kí lè nìkan fún ọ méje? Mi ò máa yín. Oh, they mind the Baby. Sálágbé làwọn tó wà nílé yín. Baby, I'm gonna need yogurt more. Yogurt. Tó máa dà sí tó ọ nídìí yogurt tó dà sí mi gbogbo ara tó máa fa wọn pọnlá. Ìwọ ọmọ yìí. Ìwọ ọmọ yìí. Ó ń ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ Kasala rẹ́kẹ̀rẹ́kẹ́ ló ń ṣẹlẹ̀ o Kasala o Kasala wàhálà Kasala bálabàlà ló ń ṣe Kasala wọ́n jọlẹ̀ pọ̀ bí búrẹ́dì àtẹ̀wà Kasala ọ̀rọ̀ ara wọn yé ra wọn. Líkàdá ẹgbẹ́gun mi jáde. Bàbá. Bẹ́ẹ̀ ni sà, mo ń gbọ́. Ogun dátà ló gbé mi débi. Dátà ti fẹ́ gbaṣọ lọ́rùn mi. Dátà fẹ́ gbaṣọ lọ́rùn yẹn. Ẹ sà,
tí bá ti ń ṣe nǹkan oṣù bí kí n jákàrà kí n gé lace kí n gé cut kódà mo ti gé mosquito net. ẹ rówó páàdì. bẹ́ẹ̀ ni bàbá mi mo ti fi gbogbo ẹ̀ ṣe dátà. lè ká dá yaba. ẹ lówó páàdì ẹ wá ń gbé aṣọ síbẹ̀. ẹ ní pásítọ̀ Kasala mi ì láṣọ lórí ìkọ̀ mọ́. n tẹ́ fi ń yé mi báyìí ni wípé dátà ti fẹ́ gbaṣọ lọ́rùn yín. bẹ́ẹ̀ ni pásítọ̀ Kasala. gbogbo ogun ká ló ní ìdí àdúrà. kí mo wí sà. gbogbo ogun ká ló ní ìdí àdúrà. fáyídákáyà. àǹtí mi kí ló dé. mo fẹ́ pe àwọn ogun ọ̀run sọ̀kalẹ̀. kí ló dé àwa la fẹ́ ṣẹ́gun fún yín ẹ fẹ́ ṣe fúnra yín ẹ gbà ẹ ṣe fúnra yín. ẹni ọmọ ọjọ́ ẹ ṣàánú ẹ má jẹ́ kó ń bẹ̀ ẹ ṣàánú yẹn náà lè bá mi ṣe bàbá. ìgbà tẹ́ ẹ wá tún pogun ọ̀run lẹ́yìn mi jẹ́ bí màá bá yín pé lè ká dá yaba. ibo lẹ̀ ń gbé àǹtí mi. ọ̀dọ̀ boyfriend mi ni sà. ẹ ti bà tiẹ̀ jẹ́ lè ká dá yaba àpáta wèrè wo lẹ̀ ń gbé kiri alẹ́ bá tọ wọn lọ́mọ jẹ́ ní àpáta lè ká dá yaba. àǹtí mi ibo lẹ̀ ti rówó dátà. òun náà ló ń ṣe fún mi sà. boyfriend yín yẹn ló ń ṣe fún yín. bẹ́ẹ̀ni sà. ibo lẹ̀ wá ń gbé. ọ̀dọ̀ boyfriend mi ni sà. òun ta ló wá fún yín lówó tẹ́ fi ń ṣe dátà. òun náà ni sà. òun ló fún yín lówó tẹ́ fi ń ṣe. bẹ́ẹ̀ni sà. kí wá ní solution sà pásítọ̀ Kasala ẹ gbàdúrà fún mi mo gbọ́dọ̀ rówó ṣe dátà. lè ká dá yaba. sẹ́ẹ̀bù. rẹ́dẹ̀ makula yẹn. Saidakaya labaya yeye. Ṣé bọ́bọ́bọ́bọ́? Àlẹ́ ẹ má pa àwọn áńgẹ́lì lẹ́yìn mi, ẹ má gbaṣẹ́ mi sí. Àǹtí mi mọ̀. Bàṣà. Gbogbo ogun ká ló ní ìdàdúrà. Ẹ mọ tẹ́ ṣe fún mi. Ẹ padà sílé ìyá àti bàbá yín. Ẹ ti fẹ́ fi dátà gbaṣọ lọ́rùn ọmọ ọlọ́mọ. Ẹ ti fẹ́ sọ́dọ̀ ẹni tí ò ní lákòójọ. Nǹkan tó fi lè mú kí dátà gbaṣọ lọ́rùn ẹ̀yin tí ẹ̀rọ owó ra páàdì mọ́ láti ṣe nǹkan oṣù. Àǹtí mi, ẹ ti bà tiẹ̀ jẹ́. Ẹ má jẹ́ padà sọ́dọ̀ àwọn parents mi. Àwọn ìran tí ò kì í jẹ́ kí boyfriend ń ṣoríire àwọn ìran yẹn nìyẹn o. Àpáta. Àpáta ayérayé. Àjọ. Pásítọ̀ Kasala. Ẹ kọ́kọ́ jójó mórò náà. Ẹ kọ́kọ́ jójó mórò. Ẹsẹ̀ túmọ̀ jó tẹ́lẹ̀ yìí. Ẹsẹ̀ sí kèrè o. Àǹtí mi. Ogun yóò ní solution. Ṣó ní mọ́tò? A ti tà sá ti fi ṣe dátà. Ẹ ta mọ́tò fi ṣe dátà. Bẹ́ẹ̀ni sá. Tálẹ̀ ń wò lórí fóònù. TikTok ni. TikTok lẹ fowó dátà mọ́tò ṣe. Bẹ́ẹ̀ni sá. Gbogbo ogun kan ló ní ìdàdúrà. A sì fi jẹun. Ohun tẹ́ ṣe fún mi rèé. Ẹ mọ tẹ́ ṣe fún mi. Ẹ wàá kó padà lọ sílé ìyá àti bàbá yín. Ẹ ti fẹ́ fi dátà gan gbaṣọ lọ́rùn ọmọkùnrin yẹn. Ẹ jọ sá. Solution yín ni wípé ẹ lọ sílé ìyá àti bàbá yín padà. Ẹ ti fẹ́ fi dátà pa ọmọ ọlọ́mọ. Mo mọ̀ pé ọlọ́mọkùnrin yẹn ló ń fún yín ní owó tí ẹ fi ń ṣe dátà yẹn. Owó ní sà. Lè kàdá yaba. Ẹ̀yin lẹ jẹ́ kó ṣoríire gan. Ṣé mo pé kì í ṣọ̀rọ̀ ọlọ́mọkùnrin lẹ ń sọ? Ṣùgbọ́n ó dá mi lójú gbangba pé kì í ṣe ẹ̀yin lẹ ń fowó ṣe dátà. Dátà tẹ́ ìfowó yín ṣe tó dẹ̀ ti gbaṣọ lọ́rùn yín. Èló gan lẹni tó wọ́n fún yín lówó dátà fẹ́ sèfù lóṣù. Ẹ lọ lè mọ́mì yín, ẹ lọ lè dáàdì yín, ẹ lọ máa gba dátà lọ́wọ́ wọn. Ẹ má fi ti yín kó bọ́lá ọmọkùnrin yẹn. Ọmọ yẹn gan lè má tiẹ̀ lákòójọ ọmọ lórí dátà. Ẹ jọ tí dátà bá gbaṣọ lọ́rùn mọ́ mi àti dáàdì mi kọ́. Ẹ lọ sin wọn ni kò sáńtà fẹ́ ṣe. Ẹ jọ sá. Ẹ lọ ṣe ń lé yín. Ẹ má yẹ kí dátà gbaṣọ lọ́rùn ìyá mi àti bàbá mi. Ta ló tún kù mẹ́tò lọ́wọ́? Ó bọ́. Lè kàdá yaba. Ó bọ́ o. Ẹ mú nẹ́sì ẹ mọ́ wọ̀rí. Sidi, ìpè pàjáwìrì ló pè mí o. Wọ́n sì ní ọ̀rọ̀ tó bá ya sọ́nu lé àgbọ̀dọ̀ sọ́ǹtà. Èyí tó bá ya sọ́ǹtà àgbọ̀dọ̀ sọ́nu lé. Ọlá pé mo lálejò mo ṣe mọ wá bí o. Kí lè béèrè ohun tó ń ṣẹlẹ̀. Kí ló dé? Kí ni èyí o? Ìrẹ́dàrẹ́ tó ṣẹlẹ̀ sí mi sọ́dà. Ìrìn ní ṣẹlẹ̀ sí mi sọ́dà kí wọ́n mọ̀ gbárù mi. Mo sì ní irú yín lẹ́gbọ̀n. Èmi ò ní gbà ó, èmi pàyà sí. Pàgà iye gbọ́dọ̀ jẹ́. Kí ló ṣẹlẹ̀? Ìwọ àti ta ni àti tátú ni kí ló dé? Yóò dà fún yín. Ṣé ẹ rí pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa? Ṣàdédé ni mo jókòó tí wọ́n ní bọ́ta. Wọ́n sì láwọn ríran sí mi. Ìran ayọ̀ ni wọ́n sì rí sí mi. Nígbà mo béèrè wọ́n ní àwọn ríran pè mí o. Ìlọ ìlú èyìnbó. Ọkọ tó bá fẹ́ mi, òun náà lọ ìlú èbó tó ṣe pé ní àní sanwó nǹkan kan. Kọ́dà físà àti kọ́ọ̀tì gbogbo rẹ̀ àní san. Wípé èèyàn kàn gbé mi lọ ni. Lójú ẹsẹ̀ ń bẹ̀ náà lọ́jọ́ náà lọkùnrin kan kọnu ìfẹ́ sí mi. Wọ́n pọ̀ tó kọnu ìfẹ́ sí mi àmọ́ yìí ò ní mọ yàn. Nítorí ọ̀gá ẹ sì mọ̀ pé mi láti kékeré ọmọ ọ̀gá. Mo sì gbà fún ó sì ń tọ́jú mi tó ló ti mọ̀ pàdé lòlú èbó ni. Lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta àlọ́bì kankan kọ́dà èèwọ̀ mọ́tò láti ilé wa débì kankan. Owó tí bẹ́lá kàǹtì mi owó tí ìbíra bọ́bọ́ọ̀fù àti kóòkì ní bẹ́lá kàǹtì mi débi tí ìwà rẹ̀ tó fún mi lówó. Ní ìsìn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ọmọkùnrin ti fi mí lẹ̀ ó ti fi mí ṣẹ̀sín
ó ní ìlógo lára ó ní àṣírọ́ ni ó ní àṣìkíní kan ni mo sì ti nífẹ̀ẹ́ ọmọkùnrin tá a sọ pa rẹ̀. Sórí pò ló fa tó wà ńlẹ̀ yìí ó bù díẹ̀ káàtó èyí ó ṣe sọ lóòkan bá ń fọ ọ sì fi lọ mí wọ́n pọ̀ ń ta fẹ́ẹ̀kì ni wọ́n ọ sì sọ fún mi bó láti sọ̀rọ̀ yìí báyìí. ṣé yẹn wàá ní yín báyìí ojú ọ̀wà máa tì mí yàá sí ojú ògbódò tí mo fẹ́ ká ẹ lọ bẹ̀ ká ẹ lọ́ bá ń gbowó mi 3,700 ni wọ́n gbà lọ́wọ́ mi. 3,700 naira ló fẹ́ fi lọ London. kẹ́sì sí 3,700 tí mo sọ ń pa rẹ̀ ọlọ́jọ́ 200 tí mo mọ́ ń dá lọ́jọ́ márùn-ún ńgbà mo gbàjọ nọ́mbà 210 ni mo kó lé pásítọ̀ wa lọ́wọ́ pásítọ̀ ní ìsìn ìrìn ọkọ̀ fíìsà gan tí wọ́n ní ìrìn kankan. Sidi ọ̀dà kọ̀ sí wàhálà ṣebí ṣọ́ọ̀ṣì tó ń lọ ni. bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀ṣì olórí bukú pásítọ̀ mi mọ́gàjí àbí kí ló kọ́ wèrè tí ń jẹ́. fọkàn rẹ balẹ̀ ìgbà gbowó rẹ ìfọ lówó ọ̀hún. ẹ̀gbọ́n mi ojú bá tì mí ojú ti tì yín. ojú lè tì ọ́ ìfọ lówó ọ̀hún àmọ́ èmi ọ̀rọ̀ kìlọ̀ fún kò gbọdọ̀ dánrọ́ ẹ̀wò mọ́. ìwọ tó bù díẹ̀ káàtó bọ́ọ̀ ni èyí ti sọ̀rọ̀ kan bá fún ọ fi lọ mí kó tó kówó fún sẹ́bẹ̀ náà ló gàn tó ní. ní báwo èèyàn máa ń sọ pé babaláwo kí wọ́n mọ̀ gba babaláwo pé pásítọ̀ yẹn kí wọ́n mọ̀ gbàgbọ́. wọ́n pọ̀ gbòòrò ṣèbó ti scam rẹ báwọn ṣé kò scam ẹ. ìwọ ní jẹ́ scam. àwọn ti gbá ẹnu. ẹ wo èmi ọ̀fẹ́ mọ́ o ẹ bá ń gbowó tèmi padà o bẹ́ẹ̀ bá sì ti gbowó tán oògùn tèmi àtọkọ mi ò fi dìsàbẹ́ àdé London ní ká ẹ fún mi o. kò sí wàhálà yín fún ọ kò sí wàhálà. ojú ò gbúdọ̀ tì mí o. ojú ò lè tì ọ́. bójú bá tì mí ẹ̀gbọ́n mi gbogbo àwọn kọ́sìmọ̀ sí mo wá sọ́dọ̀ yín wàá mọ̀ sọ fún ọgbà ẹ̀ mẹ́sẹ̀ o. ojú ètí náà lẹ kó farabalẹ̀ ojú ò ní tì ọ́. sọ́jú bá ń lọ. Sidi sẹ́bẹ̀ náà ló gàn tó ní. mọ̀ ń bọ́ o. ogun ọ̀run gbé wọn mi ogun ọ̀run gbé wọn mi kíákíá ogun ọ̀run gbé wọn mi wẹ́rẹ́wẹ́rẹ́ àní bàbá gbé wọn mi bàbá gbé wọn mi wárawára bàbá gbé wọn mi wẹ́rẹ́wẹ́rẹ́ ogun ọ̀run gbé wọn mi kíákíá. ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ pásọ Ṣẹ́gun ẹ dúró síbẹ̀ Ọlọ́run kó dá sí yín ẹ wọlé ká fún yín ní àdúrà. sáàmù ẹpẹ ti sí èrè ayé yín ti ta ká yẹ yín ẹ̀yin ẹ láyàláyà ẹ gbowó lọ́wọ́ kọ́sítọ́mà tèmi ẹ wá sọ fún yín pé yóò lọ sí London ọ̀sẹ̀ kẹta rèé kò tí ì lọ bì kankan ó ń bẹ lé tó ọrùn tó sùn. kí ọmú fọlọ́run bẹ́ẹ̀. àwọn ọmọọjọ́ mi pọ̀ o. àwọn ọmọọjọ́ yapa lẹ́yìn mi. ọjọ́ yapa lẹ́yìn mi. àwọn ọmọọjọ́ mi pọ̀ o. èyí tó bá ní problem nínú wọn ni kò sọ fún mi because èmi ò mọ ẹni tó ń sọ. ẹ̀yin lẹ ní problem ṣé ẹ lẹ mọ Sidi ẹ lẹ mọ Sidi abẹ́ ìgbowó lọ́wọ́ rẹ̀. ẹ ṣà tó bá rákòrò ṣà á ti débi tó ń lọ ṣà. kò parí ṣé díò lè sí ní Nàìjíríà by this time kí ló ṣe bẹ́ẹ̀. ṣe gbọ́dọ̀ wèrè Sidi wo ni tó bá rákòrò Sidi bẹ́ẹ̀lẹ̀ kò lọ́ọ̀bì kankan ṣèbó ló wá fẹjọ́ sùn mí. ẹ ṣàṣe olójú kan yẹn ṣà. Sidi ètò máa ń ṣẹnu bíi. orí yín ti dàrú kà á yẹ yín. àbò lórí burúkú ni màá ní. ẹ wo jẹ́ sọ kọ́kọ́ fún ẹ mo wá kí ẹ lọ ni sórí gbogbo rádaràdà tó ń ṣe o má dánwò mọ́ sọ́dọ̀ tèmi o so ń gbọ́ mi lágbọ́yé má dánwò sọ́dọ̀ tèmi tó bá fẹ́ di su o. ṣé òṣèwọ́n ni màá ní ni. bẹ́ẹ̀ ni ṣá. ṣé ó torí pé èèyàn kan wà lọ London ṣé ó wá ní ó jẹ reason my problem. ọjọ́ bó ṣe ń ṣe yìí sọ ẹ̀ di su èyí nǹkan. o fẹ́ sọ mi di su. sọ ma pé mo lè sọ ẹ́ di su. tọ́ ma bí ẹ̀dá sọ pásọ Ṣẹ́gun sọ di su sọ pásọ Ṣẹ́gun di su. ẹ ṣá ẹ̀yin yá mi. ẹ fọkàn balẹ̀ ṣá kí ló ṣẹlẹ̀ ẹ ṣí eré ní ṣá wọn ti pé aṣọ ẹ̀dẹ̀ ní sáré àjẹ ẹ ṣá kì í ṣe mi lẹ fẹ́ ṣọṣà ìjọ mo sì dán ìkíní tẹ́ ní kí wọ́n máa ẹ̀yin tẹ́ ti wà ń bẹ láti bí ṣẹ́hun tí yẹ ṣògo ẹ̀ nìkan ṣọyìn di su ṣé mi láwọn aṣọ di su ni. pásọ Ṣẹ́gun pásọ Ṣẹ́gun ṣé ẹ mọ̀ pé ó yẹ kí orúkọ yín kó máa ròyìn pásọ Ṣẹ́gun pásọ Ṣẹ́gun ẹ̀yin ni ká ẹ máa ṣí àwọn egun yẹn tó máa ṣọyìn di su báyìí ẹ kò máa ṣẹ́ ogun yẹn ẹ kò máa padà dòró ni. rárá ṣá máa padà ṣe orúkọ mi yẹn ṣá. ẹ wo bẹ́ẹ̀ ṣe wà yìí mi ìlẹ́jọ́ bá yín rò mo kàn ní wá kí ọ lọ ni bó bá tún ṣe rádaràda tó tún ṣe jàtìjàtì sórí owó tó gbà lọ́wọ́ ọmọ wọn dá padà o. pásọ Ṣẹ́gun fẹ́ bọ̀gùn. ẹ tó bọ̀gùn ṣá ẹ ṣàtọ́ bá ti bọ̀gùn ayé ti ta nìyẹn. ayé yín á ta wo. ok ayé tí wọ́n ta. ẹ mú yín. ẹ dúró àwẹ̀ jọ farabalẹ̀ jọ èdè ló ra costume mi. èmi ọtí sí eré eléyìí tí mo wọ̀ sọ́wọ́ so onírú ẹ̀ débi tó lélẹ̀ ọmọ àlè. òwúlò fẹ́ bí òwúlò fara. olóṣì ni wọ́n bá ṣe máa ń ṣe nìyẹn. ó dàbí olè. mo mọ̀ wọ́n ní ṣúwìtì wa. pásọ Ṣẹ́gun. bàbá gbé wọn dé bàbá gbé wọn dé kíákíá ogun ọ̀run gbé wọn mi ogun ọ̀run gbé wọn mi wẹ́rẹ́wẹ́rẹ́ ìjà máa lọ lórí burúkú ó fẹ́ máa wá ní mi ní. mo mọ̀ wọ́n ní ṣúwìtì ṣá. olórí burúkú ní olùgbò kọ̀ọ̀sùn mi ẹ̀ lè ju 300 naira lọ́jà. àǹtí mi kí ló ṣe yín kí tẹ̀ ń ṣe báyìí kí ló dé ṣe bẹ́yìn lè pè mí
ẹ bá mi sọ̀rọ̀ mi ò láì bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Èmi ni mo pè ẹ́. Ti sú mi. Kí ló dé? Mi lè parọ́ fún ó ti sú mi. Kí ló ṣẹlẹ̀? Ṣàlàyé fún mi. Ṣùgbọ́n bọ̀bọ̀ tèmi àti ẹ̀ta tún jọ ń ṣe fúnra wa lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ tí mo dẹ̀ ti fọkàn sí pé èmi àti àjọ fẹ́ra wa. Ṣé Adéníyì? Adéníyì. In fact, mo ti invest lé lórí kọjá bó ṣe lè rò. But at the end of the day, ó kàn pè mí lánàá ni pé òun ò fẹ́ mi mọ́, pé òun ò ní interest nínú relationship yẹn mọ́. Mo wá wò pé kí ló ṣẹlẹ̀, kí ni mo ṣe? Àbọ̀ ní nǹkan kan tó ṣẹlẹ̀, ó ní nǹkan kan ò ṣẹlẹ̀ pé òun ní láti change mind òun. Mo ní on top waiting. Why? Ṣé torí ẹ̀ lè ṣe wá bara jẹ́ báyìí? Ẹ má dẹ̀ kí mọ́. Ẹ má kí mọ́. Ṣé èèyàn mọ̀ pé ọkùnrin tó wà máa bá ní kalẹ̀ kò ní fìyàn sílẹ̀ láàárọ̀? Ẹ má dẹ̀ kí ẹ jọ̀ọ́. Ẹ má bara jẹ́ gbogbo ṣe wáyé fine. Kò sí kankan tó ṣe yín o. Ẹ wo bí skin yín ṣe ń glow. Ọkùnrin gidi alálùbáríkà wọn lè máa fẹ́. Ó ti ẹ̀dá tẹ́ ṣe wọlé. Ẹ wo bá àǹtí mi ṣe ń ṣe. Wọ́n ń sunkún, wọ́n ń ronú torí ọkùnrin. Mi ò láì nǹkan tó ẹ̀ ń ṣe, ẹ má dẹ̀ kí mú. Báwo ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹ jẹ́ mọ́ tó ṣẹlẹ̀ lẹ́yìn. Ọ̀pọ̀ mi ò wá òkè. Mi ò wá òkè. Obviously. Bàbá tí mò ń fẹ́ sìn tó tún ti bá mi jà, ó lóun ò fẹ́ mi mọ́. Mo pé ṣe nǹkan kan ṣe mí ni. Ṣé ó ní nǹkan tó ta fi sí mi lára ni àbí kí ló ṣẹlẹ̀ gangan? I don't understand. And mo ti invest lórí bọ̀bọ̀ igan tí mo ti rò bóyá máa fẹ́ra wa. Ẹ má dẹ̀ kí mọ́ ẹjọ́. Ẹ wo, kò sẹ́ni tí irú òṣèlè sí tí ò ní dùn. Àwọn alágbàkó tí wọ́n live fake life gan, tí client bá já mọ́ wọn lọ, wọ́n kẹnu ẹkún. Sóye yín, abẹ́lẹ̀ tẹ́yìn nífẹ̀ẹ́. Eléyìí tó sì ṣẹlẹ̀ kì í ṣe alákọ̀ọ́kọ́, kì í ṣe ẹlẹ́ẹ̀kejì. Ẹ má yọ̀ wọ́n. Yọ̀ wọ́n kì í ṣe pé mò ń bá wọn kà á. Mo kàn gbìyànjú àti jẹ́ kó yé wọn pé ojú tí ọ̀bà bá ní kalẹ̀ kò ní tààrọ̀ ṣe pín. Ṣé ra wọn tí wọ́n lọ yìí alágbàkó ni wọ́n jẹ́nu ayé yín, wọ́n wá nú ayé yín wá pa yín lẹ́kùn ni. Mo sì mọ̀ pé èyí tí ń bọ̀ wá nú ayé yín tí ó pa yín lẹ́rìn ń bọ̀ láìpẹ́. Ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ mò ń sọ ẹ mọ́ ṣàdúrà, ọ̀rọ̀ lásán là ń sọ ẹ ti ń sàmì. Ṣé mo lè bá wọn ṣàmì sí? Ẹ̀yin ṣàkọ mò ń bá sọ̀rọ̀ aláyàbí àyà gbẹgbẹ. Téèyàn bá pàdé ẹ̀yin náà lọ́nà wọn ni sọ láyà mọ̀ láyà ṣé irú àyà wájú yín là ń wí. Àyà tẹ́ tún ti faṣọ fún lọ́rùn lójú owó sókè, tàyà yìí ti bàjẹ́ bí mo ṣe ń wò yìí. Àwọn ọmọ onírù wọn mu àyà yín, wọ́n ti bízí ayé lórí àyà yín. Orí ìtẹ̀mí kọ́ lẹ ṣe wá síbi ẹ máa kọjú sí mi, kí ló dé? Àyà tí mò ń wò tí ò ní pẹ́ ní stress mark. Bàbá filẹ̀. Ìyá ní bínú tí wà ní àǹtí wa, ibi tí mò ń sọ̀rọ̀ lọ ó yí òun náà, ibi àtijọ́ pàdé rí lálẹ́ tójú àwọn mọ̀lẹ́bí gan tó. Nǹkan tó tún yín bá ilẹ̀ ni máa ń sọ. Gbogbo nǹkan mo fẹ́ sọ àmọ́ wù mí kí n gbẹnu sí wọn bá bẹ́ẹ̀ yóò tiẹ̀ pàǹtí lẹ́rìn kan tiẹ̀ kó nu múdù wọn bí irú alẹ́ ìjẹta èèmọ̀ tó dùn wọn àtọmọkùnrin kan pọ̀ ìkan náà àwọn boyfriend rẹ̀ tí mo mọ̀ ni. Ọlá Apollo ń fi mí ṣe gàrí tíra rẹ̀ ni ibi wọ́n ti ń lọ àyà rẹ̀ gbà ó ní mo ti gbòkú àjà rẹ̀ lọ́wọ́ wọn pé ẹ má pa àyà ọmọ yìí. Ẹ̀yin wá wà ń bí bó ṣe wà yìí òun alára amọye boyfriend tó ní àmì ẹ̀jẹ̀ ká gbé tiẹ̀ ti sẹ́gbẹ́ kan à ń padà bọ̀ lórí rẹ̀. Ṣé rí bọ́ọ̀lù ṣe bá yín ṣe ní tí mo láìkí ń pa yín ni pé ẹ̀ẹ́kọ́kùnrin méjì bí kan ò bá lo ẹ̀ ní mú kan àmọ́ lágbára Ọlọ́run èyí tí ó bá yín kalẹ̀ Ọlọ́run ó ṣe. Àmín. Ṣé bẹ́ẹ̀ nígbà àkọ́kọ́ Ọlọ́run wà? Tọ́lọ́ bá ti ń wà tí ń bẹ lórí ìtẹ́ ọkùnrin tí ó jẹ́ adé orí yín è ń bọ̀. Àmín. Ọ̀rọ̀ lásán lásán ẹ̀ sàmì. Mú bá wọn ṣàmì. Ọkàn rẹ̀ ò sí ń bí ibi ìgbòlá lọ́kàn rẹ̀ wà rọra mọ́ ṣe sì ná. Ọ̀pọ̀lọpọ̀ orú àwọn sẹ́ẹ̀tì yín wọ́n léyìn mọ́kà ẹlòmíì fi ń sí trọ́fì ẹlòmíì sì fi ń mu pọ́nrán ni. Ọlọ́run wà wọlá pẹ́yìn mẹ́kẹ̀ẹ́nu tiẹ̀ kò sí ní tó ti fi mú rí kò sírú ọ̀rọ̀ tó ti fi sọ rí o ti fi sọ̀rọ̀ tó dà o ti sọ èyí tí ò sunwọ̀n o ti fi mu pọ́nrán tó lárùn o ti fi mu èyí tí ò lárùn o ti fi mu bí aláìmọye ìgbà. Ìwọ ló ń dá sọ̀rọ̀ mi tó bá sì ti dá sọ̀rọ̀ mi kínkínní èmi náà bọ̀ dá sí tiẹ̀ gbangba. Ṣé ẹ wá múnú wọn tẹ̀lé àbẹ́ wá rojọ́? Mo wá bá wọn nú jẹ́ ni kọ́kọ́ lọ fún wọn ní tí wọ́n jẹ ní. Lọ fún wọn. Kí lè máa jẹ jollof rice àbí kí bá yín ṣe sẹ̀ mọ́? Owó mi lápẹ́tà ìfún mi. Ẹ máa jẹun. Ẹ kọ́kọ́ lọ fún wọn ní nǹkan tí wọ́n kú náà. Ok, ẹ jẹ́ kí bá yín gẹ̀ẹ́tì. Ẹ jókòó.
mo wo ìgbésí ayé àbúrò yín látẹ̀yìn ẹ̀rù Ọlọ́run sì bà mí ó gbé ẹsẹ̀ kan báyìí omi sì ń dà lára rẹ̀ láì sábòyún mo sùn mọ́mọ́jọ́ bí mo ṣe ń wo àbúrò yín wọ́n ti pa kọ́ má jẹ́ pé agbára méjì ló ń gbé pẹ̀lú yín òkú rẹ̀ ń bẹ́ ń ta ẹjẹ́ ìyànnà rẹ̀ fún yín àwọn bọ́ìsì táwọn àbúrò yín ń tẹ̀lé kólóòsì náà fi ń gba pátánì wọn wọ́n máa fi pọ́nrán pa obìnrin síta wọ́n lè sọ òkú rẹ̀ sí kànáà táwọn sì mọ̀ ní káàkiri ilé tẹ́yìn ò ní mọ̀. ṣó possible ni. ẹ bèrè lọ́wọ́ àbúrò yín boyfriend àní alẹ́ ọjọ́ tí mo sọ ń jẹ́ táì àwọn mẹ́ta wọ́n ń díragi ọyàn rẹ̀ ní ọyàn méjì ọyàn mẹ́ta fẹ́ mú. ọ̀kan láwọn ṣoré mi tó ń wò yìí I am full with evil thoughts evil minded dark spirit ẹ̀mí èṣù máa ń bá mi ṣiṣẹ́ ọmọ Wòròkó ni mí sórí táìmù tí mo ṣì wà ń Wòròkó yẹn kó tó jẹ́ pọ́ lé mi kúrò ńbẹ̀ gbogbo ọmọ tí mo bá ti tòsí pátá tí wọ́n bá ti gbà mo máa ń rèpù wọn ni. ní Wòròkó ní Wòròkó kan náà. a pọ̀ ẹ̀yin mélòó ni. a tó 107 èmi yànyà ẹ̀bìn J-Bless TMTPATM Zola Arab and so on and so forth. èyí tí ó lu ẹ̀wọ̀n nù yín ọ̀pọ̀. wọ́n pọ̀. Ìwòròkó. wọ́n pọ̀ tí. àwọn Ìwòròkó wọ́n fọkàn ságídí. ọ̀ṣọ́ ẹgbẹ́ olúwa. jọ kí ni gbogbo concability gbogbo nasofaces tó gbé mi fún. sọ̀rọ̀ kí ni gbogbo eléyìí kí ló ṣẹlẹ̀. ọ̀gá mi tí mo yẹ pọ́n béèrè yín yẹn ni. ọ̀gá ẹ ni. yes. orí ẹ ò pé. you lack of common sense. ọ̀gá ẹ ni. ọ̀dà burúkú tó máa ń da ṣọ́ọ̀ṣì mi tó fẹ́ sọ ṣọ́ọ̀ṣì mi di fight battle yẹn. sọ̀rọ̀ pé bèèmọ̀ mànà ni. ẹ̀yìn ìjọ ló máa ń jòkó sí o. mànà burúkú tó ṣẹnu kìtìkì bí bàbá ni wọ́n fẹ́ lọ túlẹ̀ lẹ́lẹ́dẹ̀ yìí. alàgbà ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá yín sọ ìdí wọn á ní kó sọ pé ọ̀gá mọ̀ jẹ́ sóhun torí tó bá sọ fún yín bí mo ṣe jẹ́ ẹ̀ ti mọ̀ látọ̀kan ó sì ṣeéṣe kẹ́ ẹ mọ̀ wá. ẹ má bínú ẹ ká mi ọ̀rẹ́ mi ni àmọ́ òun ló ẹbí ìfẹ́ pé ọ̀gá mi ti bá débi torí ó ní scope. ọ̀rẹ́ mi ṣe ní ọ̀gá mi mọ̀ pé ìwà òun ò dáa ọ̀rẹ́ mi lọ̀kan láwọn. ṣe ló máa ń ṣe ṣọ́ọ̀ṣì bí ẹni ṣe mi tí wọ́n ti lọ máa ń jà ó fẹ́ sọ ṣọ́ọ̀ṣì mi di ilé ológun ni. wọ́n fẹ́ sọ ṣọ́ọ̀ṣì dáwóró. àmọ́ tí bá ń jẹ orin Ọlọ́run lẹ́nu nínú ìjọba ẹ̀ bí ẹni jẹ ṣú ni. ìgbésẹ̀ tí ẹ ti wá ta ẹ ti wá rí lẹ́yìn ẹ ti jí. ẹ̀wọ̀ ọ̀rọ̀ tí ó sọ níbi tí àfi tí náà bá pè é ìwọ gba owó origin tẹ́rì ẹ̀yìn kan wá fẹ́ lè gun báìkì. ó fún mi 1,500. ìjọkíjọ́ tó bá ti wá pàdé ọmọ Wòròkó gbà. ó fún mi 2,000. irọ́ 1,500 mo fún ọ ìwọ kọ́ mo fún gbogbo 2,500 naira ìjọkíjọ́ tó bá ti pàdé ọmọ Wòròkó kankan sọpọ́ ọ̀gá rẹ̀ ní kó fún. sórí owó tó fún mi font ní lọ́dọ̀ mi o font 2,000 ó máa ṣe a lot nínú life mi owó yẹn máa ṣe a lot nínú life mi. mọ́kì. owó yẹn máa ṣe a lot nínú life mi o. mọ́kì sẹ́ o. I really appreciate. Oh, thank you. God bless. ṣé o lè jẹ márùn. God bless. ọ̀run kò dì í mú. ọ̀run dáṣọ ọ̀rọ̀ rẹ. ọ̀run kò ṣoyún mọ́lẹ̀. Ọlọ́run dì ọ́ mú. ọ̀run ṣoyún mọ́lẹ̀. ṣéwé. ẹ fi ẹ mọ̀ jẹ́ kọ́run dè mọ́lẹ̀ o. èèyàn díje ṣíkì. wọ́n mọ tí ń dè mọ́lẹ̀ bó ti wà ń wo ẹ sá fi ilẹ̀. pé kó máa lọ bẹ́ẹ̀. ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. ẹ̀yin business deal kan mo pè mí fún ó ti ṣe pàtàkì kájọ ní owó àbówó òun yẹn ní. bá mi gbé bùkátà mi ò ẹnu mi tẹ fẹ́ bá mi gbé bùkátà mi ò ẹnu mi tẹ fẹ́ 3 million lè tó mi mọ̀ láyé bá mi gbé bùkátà mi ò ẹnu mi tẹ fẹ́ Baraka ẹnu mi tẹ fẹ́ Wasila ẹnu mi tẹ fẹ́ bá mi gbé bùkátà mi ò ẹnu mi tẹ fẹ́ lálẹ́ pàṣọ. 3 million tó mi mọ̀. kò tó yín mọ́. 500 million tó mi mọ̀. kí ló rò pé mo ṣe fẹ́ wó ṣọ́ọ̀ṣì mi yẹn kí n sún sẹ́yìn. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ọ̀nà owó ṣe máa wọlé mo fẹ́ já yín ó ṣeé ṣe kọ́ mọ̀ tó àwọn owó ńláńlá ọ̀hún àmọ́ èyí ní tẹ́lẹ̀ díẹ̀ kàyé tó bá ti nínú ọpọlọ mi lè èèyàn máa hẹ́ dìbò. bẹ́ẹ̀ni alàgbà lórí owó ẹ̀sìn ọ̀rọ̀ ayé di àgbò ẹ bẹ̀rẹ̀ sí ní ìkan ọmọ Ọlọ́run ẹ̀yin bàbá èèyàn Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí ní ìkan ọmọ Ọlọ́run lórí owó ọ̀dà àkókò àti kanra wa palawa ó ti yẹ yín báwọn ọ̀gá mi kan ó ń wá ọmọ kò rí ẹ ti sùn mi ò sùn mo jí. àwọn ọkùnrin wọn ń gbá ọ̀gá mi obìnrin ṣeré báyìí ó ti yẹ
àkókò àti màá mọ bí yóò ṣe bí combination yìí méjèèjì bẹ́ẹ̀ sì ríra tẹ̀sí fi jó rinjú àmọ́ pàṣẹ gbọ́dọ̀ wà lábẹ́ ń tẹ́ ẹ bá ti gbà 100 wàásù 50-50. Irọ́ mi ò fẹ́. 60-40. ọ̀dẹ̀ mọ̀ wọ̀rì mo láwọn sakolabula kan tí mo lè pè èmi wò pé iṣẹ́ ilé ni kí n mọ̀ gbé lọ ta ẹ jẹ́ pé àwọn sakolabula ẹ kàn jẹ́ kí n sáyé fún yín kẹ́yìn ọmọ lọ. ara rẹ bá kí wá ní kí ló ṣẹlẹ̀. ẹ ti ń negotiate. ló láìkí ẹ mi ò láìkí o fẹ́ máa rí mi fi ìfẹ́ rẹ̀ mi mọ́ fi nìyẹn. ọ̀run fẹ́ bá yé yín jẹ́ ni. mo sáré yọ yín ni kété pé mo. 1977 mo mà ti rìnrìn bọ̀. bẹ́ẹ̀ni. èmi tí mo jagun lọ Ghana tí mo tún jagun padà bọ̀ Naija. àyìn jagun kiri. o mọ iye tí mo ti jà ní èmi òbólógun ṣẹ́gun kẹ́rù òbólógun. bẹ́ẹ̀ni sọ. tí n bá ṣẹ́gun yẹn sẹ̀rù àyà tiẹ̀ gan máa já. bẹ́ẹ̀ni sọ. ó dẹ̀ pé ogun yẹn lè máa ṣẹ́. àti àtúpísítì àárín gẹ̀ àríbọ̀ ilẹ̀ ń jẹ á fi mi sí. máa ṣe kò tó lé ó ṣeé ṣe kó má ṣe ṣe tán mo kàn máa ṣẹ́ díẹ̀ mbẹ́ ni mo mọ̀ pé mi kọ́ mo lógun ìwọ̀nba lè yàn jẹ́ èèyàn kàdà lè lọ. jẹ́ ká ṣe báyìí ó ní mẹ́ka mo ní 50-50 àbí. bẹ́ẹ̀ni sá. mo ti agree 50-50 mo ti agree kò sí wàhálà. wọ́n á tún máa san ìdá mẹ́wàá nínú 50. o tún máa san ìdá mẹ́wàá nínú 50% tiẹ̀ o. ṣùgbọ́n kó máa wá ṣiṣẹ́ ṣùgbọ́n àdá mẹ́wàá. èmi ń wò pé kéèyàn má fi owó tí ò mọ̀ kéèyàn má fi san owó sí ilé Ọlọ́run. kò sí wàhálà àmọ́ nìyẹn but ó lè ra ṣéènì fún mi nínú ẹ̀ náà ṣéènì. bàbá nínú 50% tọ̀dọ̀ yín ẹ ra ṣéènì. no adésèmi ló tiẹ̀ máa ń tẹ̀lé ó sì wàhálà fún mi lọ́wọ́ kó wọn. kò sí wàhálà. kò sí wàhálà ìgbàlà náà. tó bá sì máa jẹ́ kẹ́ ẹ mọ̀. pé kò tiẹ̀ tí lọ́jọ́. nípa kò pẹ́ ni. ẹja máa lọ báyìí. kò sí nǹkan tá à ń ṣe báyìí. ẹni sọ̀rọ̀ kó tó di pẹ́lú ẹjẹ́ kan fọyín nǹkan mọ́. ẹ bá kílẹ̀ máa mú. ẹ fún mi lẹ́nu ẹṣí. ẹnẹ kílẹ̀ wí. ẹnẹṣí. ẹnẹ kílẹ̀ wí. ẹnẹṣí. ẹ̀yin ọ̀lẹ́ ń tẹ̀lé àgbà wòlíì. ẹ yá wèrè o. sẹ́yìn mo invite ni. ọyọ tẹ dìde dúró náà for the fact pé bàbá wà lórí ìjókòó ẹ̀yin náà jókòó ẹ wá gbé textbook dání. wọ́n rí mi fín lójú. bàbá ẹ dìde. fún èyí tí Ọlọ́run ti ṣe ogun èṣù wó bẹ́ẹ̀ ni. Àmín. Jésù Olúwa. Àmín 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 ní orúkọ Jésù. ẹ pẹ̀lẹ́ ẹ jókòó. ẹ ṣé sà. ṣé ẹ fẹ́ bọ́. bẹ́ẹ̀ni sà. ó dá yín lójú pé ẹ fẹ́ bọ́. mo fẹ́ bọ́. mo fẹ́ bọ́ o ọmọ aráyé ń jẹ mí níyà mo fẹ́ bọ́ o. ó lè dìmọ̀ kó láyọ̀. àwọn ẹgbẹ́ yín ló ń ṣoògùn báyìí àwọn ẹgbẹ́ yín ló ń ṣoògùn jà yẹn mo rí clearly ni ẹ wọnú ojú mi kí lè rí níbẹ̀. ẹyin ojú yín nìkan ni. ó képe ẹyin orí nǹkan ẹ lójú ni àwọn ẹgbẹ́ wọn ló fa gbogbo jàgídíjàgan tó ń ṣẹlẹ̀ nínú ayé wọn. ẹgbẹ́ mi. ẹgbẹ́ yín dájú. I don't know. ṣé mo lẹ́gbẹ́ ni. àwọn ẹgbẹ́ yín tó máa ti rí ọkọ mọ́ yín báyìí wọ́n mọ̀ lé ni wọ́n á lé láàárọ̀ wọ́n á lé lọ́sàn-án wọ́n á lé lálẹ́ in fact wọ́n tún máa ń lé ọkọ yín lóru wọ́n ti na ọkọ yín nínú àlá ní ọjọ́ kan Ọlọ́run bọ̀dá yẹn máa jìyà o ṣùgbọ́n lórí burúkú ni bọ̀dá yẹn ká ní pé ó mọ Ọlọ́run ni á dúró ṣùgbọ́n àwọn ẹgbẹ́ yín wọ́n fi ojú ẹ̀rí ṣége wọ́n ti jú ẹ̀bọ náà wọ́n ti rí ẹ̀bomi àwọn ẹgbẹ́ yín wíkẹ́ẹ̀dì I'm sorry àwọn ẹgbẹ́ yín wíkẹ́ẹ̀dì wọ́n na bọ̀dá yẹn mi ẹ̀ fẹ́ jìnnà tó ṣẹlẹ̀ nìyẹn. lákọ̀ọ́kọ́ náà ẹja náà pé ẹ tiẹ̀ lè mọ̀ pé èèyàn kọ̀ọ̀kan fi wọ́n sílẹ̀ lọ fi wọ́n sílẹ̀ bọ̀ yẹn ẹ try. in fact ẹ get ẹ in fact wọ́n ti wà accurate gan perfect. wọn ò mú fake ṣá wọn ò mú fake mọ́. 1977 ni mo ti ṣẹ́gun bọ̀ mo ṣẹ́gun lọ Ghana ni mo tún ṣẹ́gun padà wá. ẹ wo èmi lò gbólógbó abológun ṣẹ́gun kẹrù òbológun. ó wọ̀ lára yín. tí n bá ṣẹ́gun ẹ̀rù á máa bológun ni. abológun ẹ̀rù ò bá yín lórí ìjókòó báyìí. abológun ṣẹ́gun kẹrù òbológun. bẹ́ẹ̀ ni wọ́n pè é. a máa nílò 500,000 péré 500,000 péré la nílò tẹ́ ẹ bá ti ṣán ẹ bọ́. àǹtí mi ṣé 500,000 yóò wá pọ̀. 500,000 yóò pọ̀ jù tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe fún mi ó máa wà òkè everything máa wà òkè máa lọ́kọ ọkàn mi máa balẹ̀ jẹ́ ká san. alàgbà ẹ wo oye tẹ bá fẹ́ àǹtí mi máa san tí wọ́n bá fẹ́ san gan máa jẹ́ kó san tẹ bá ṣáà ti máa bá wọn ìṣìyànjú gbogbo ẹ̀ kó lè rọ́kọ gidi. bẹ́ẹ̀ ṣe ẹ mọ̀ bọ́ ẹ fáyín lady beautiful lady kánbẹ́ẹ̀kì ṣe pé bí akẹ́ mo ti kúrò nínú ayé ni ó yẹ kí n gbé yín straight kí n lọ pé kí n kàn fẹ́ yín lójijì kí n gbé ìfẹ́ òjijì wọnú yín but kò sí wàhálà owó ní kókó àti gbogbo bó ṣe máa jẹ́ bò ara yín ti yá ẹ wò bẹ́ẹ̀ ṣe wà ẹ kàn máa jó. pastor ṣé ẹ máa ń gba transfer.
ẹ̀mí ọ̀run gan gba transfer lọ́rùn ẹ pàkà nọ́mbà fún wọn. ok báńkì wo lẹ ń lò. GTB ni. GTB. Pásọ Ṣẹ́gun àkànnàbà tẹ́ bá máa fún wọn kó má jẹ́ GTB o ẹ jẹ́ kó ṣe sínú àṣẹ̀ṣì ṣẹ́ gbọ́ because mi ara ẹ máa lò yẹn ẹ jẹ owó tẹ́ fẹ́ fún wa yẹn kẹ́ kúkú ṣe sí i mọ̀ kó lẹ pè wá fún ẹ ti rọ́kọ orí wọn tán pè ọkọ náà pè ọkọ yẹn máa fáìn gan àwọn ẹgbẹ́ yín fi ojú mi rán èèmọ̀ o. ẹ máa bọ̀. àwọn ẹgbẹ́ yín fi ojú wúra rí èèmọ̀ o wọ́n fẹ́ nu ẹ̀mí mi bàjẹ́ àwọn ẹgbẹ́ yín wọ́n náà mọ̀ náà dùn padà. ẹgbẹ́ nu yín dákẹ́ wo gbogbo àṣírí yín pátápátá èyí tẹ́ ẹ bò mọ́lẹ̀ gbogbo ẹ̀ ló ti tú sí gbangba gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbowó lọ́wọ́ mi àti gate man mi apá tẹ́ ẹ ṣe ń dá pín gbogbo ẹ̀ pátápátá ló ti yọ sí mi lọ́wọ́ àti mo ti mọ̀ ẹ wò ṣe fẹ́ gbọ́ apá ti wà ní police station gbogbo video record bẹ́ẹ̀ ṣe ń pín owó ló ti tender sí police station so tẹ́ bá believe pé lè mess up ọlọ́pàá ti yí bí ìka. gbogbo mo yẹn dẹ̀ sọ fún wa. yàrá dà rẹ. oríṣiríṣi làǹbà ló ń bẹ. báwo ló ṣe fẹ́ sí lónìí.